lẹ́kọ̀ọ́ gbọ́ àlọ́ gbọ́ àbọ̀ mi ò gbọ́ kọlọ́kọ̀ mi ò jọ mi ò ṣe irú ẹ̀rí kí lè fẹ́ gbọ́ mo ní Haúsá gan tún lọ́kọ̀ èèyàn tẹ́tẹ́ sọ yìí. somebody chatted me up pé please òun fẹ́ fún yàn kan nọ́mbà mi mo ti bẹ́ẹ̀ ni ẹ̀ sọ̀rọ̀ ní last year that was lórí live program okay ó ní I want to give somebody your number mo ní okay you can go ahead ó dẹ̀ fún ẹni yẹn nọ́mbà mi ẹni introduce her orúkọ òun jẹ́ Mrs Favour òun wà ń Kaduna bla 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 òun fẹ́ ṣe consultation truly are you coming to the office ó ní no one on one phone online ló fẹ́ mo ní ìtọ́ rẹ̀ okay check back so time because is a rate mo bá kọ́lẹ̀ ni nígbà tó dáa I think the third or fourth day ó wá pè mí lálẹ́ nǹkan bí hit mo wá ní okay madam this is a paid session paid money now I am for you I have time with you are you alone there mo ní mi kì í fẹ́ tí n bá fẹ́ ṣe consultation fún ọkọ kí ìyàwó ẹ wà ń bẹ̀ ọ fún ìyàwó kí ọkọ wà ń bẹ̀ tó bá wá wù ẹ́ after nǹkan tí n bá sọ fún ẹ lọ sọ fún ẹni tó bá wù ẹ́ láti sọ fún ó wá ní òun nìkan ló wà ń bẹ̀. ó sọ pé òun nìkan ló wà ń bẹ̀. yes so èmi náà wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lọ bíi tap gẹ́gẹ́ bó ṣe pè mí mo ṣáà ń sọ̀rọ̀ lọ ok nǹkan báyìí olúwa sọ pé àṣírí kan wà láàrin òun àti ọkọ ẹ̀ tó lè mú problem wá ẹsẹ̀ kan dùn ẹsẹ̀ òsì ń dùn ẹ̀ ṣe nǹkan báyìí mo rí pé ọkùnrin kan wà lẹ́gbẹ̀ẹ́ tó máa ń sunkún lójoojúmọ́ ok ọ̀já méjì wà níwájú ẹ̀ ìwọ kọ́ ló ní ọkọ ẹ̀ ń fọ ọ̀já yẹn but òun kọ́ ló ní so ibẹ̀ yẹn gangan ni problem ti wá ṣẹlẹ̀. Welcome to Smedia Podcast. Welcome to Mystery. Showing on your favorite TV, Smedia TV. If you are joining this channel for the first time, meeting me for the first time, seeing this video for the first time, I want to welcome you to the family. My name still remains the same, your humble Stephen Adekunle. And I want to use this medium to appreciate all our loyal fans. And fans, thank you so much for the support. Thank you so much for the love, for the comments, especially for the prayer. Thank you so much. And our amazing fans over there, Erimide, thank you for your support, thank you for the love, always. We appreciate you and we celebrate you. And today's episode, I have an amazing guest with me. And I will urge you, please, take your time to watch this video from the beginning to the end. And don't forget to subscribe on this channel. That is very important for you to come across this video whenever we drop a video like this. According to the title of this program, Mystery. We talk about mystery of life, mystery things happening in this world that people learn from. And today's episode, we want to put some lights into the darkness. We want to share some experience and some things that have been going online that many people don't know the truth. Watch this video from the beginning to the end before you drop your comment and for you to understand this program. Welcome on the show, man. Thank you, sir. For your viewers, a lot of your fans and a lot of our fans, people meeting you for the first time. So I would like you to introduce yourself, your name, where you're from, and what you chose to do. My name is Prophetess Elizabeth Grace of the Covenant and Grace Ministries. I am from Ondo State. In today's program, there are some reasons why we call you. There's one particular reason why we call you, but when we get to that, we cannot talk about it. So, but firstly, there's one question that we used to ask our guest. Okay. Why? Because of the title of this program, Mystery, and a lot of people used to learn from our videos and programs. So, I will ask you this question. Why? Because for viewers to understand whatever things you said here, that you have the experience. So there is the one question. I want to go back to maybe your beginning. Sorry. Okay. Yeah. So, are you opportune to grow up with your both parents? Yes. Wow. That's my dad and my mom. Oh. Yes. So, I'm married. I want to buy that back. I want to be on méjèèjì. Come on, fine. You can see challenges. Everything all smoothly. So, I want to ask, or is there any things that have happened or challenges then that people can learn from? First thing first, kì í ṣe gbogbo àwọn tó bá grow pẹ̀lú parents wọn nìkan máa lọ smoothly from. Not all of them, maybe from your own side. Bí àwọn kan tẹ̀tí rí. But for me, life is full of ups and downs. You understand?
it's okay. Kò sí èèyàn tó máa sọ pé because I have grown up with my both parents. Kò sí àwọn ìrírí kan tó rí. You understand? But for the fact that I grew up with my both parents, it has helped me a lot. You understand? It has helped me to achieve a lot, to understand life more, and to understand the ministry more, because my daddy happens to be a prophet, also a general overseer of a church. Yeah. So I wanted to become more. I wanted to be a politician, blah, blah, blah. Kintamoto, Kintale. Yes, truth be told. Growing up, those are the things I really wanted to become. But God chose me. God chose me. You know, He chose me, you know. But for me, prophetess is a title. Title in prophetess is about what I do. Continue. Prophet. Me, I don't say I'm prophetess. But I work for God, you know. Wow. Yeah, and I use my gifts and my wisdom. Wow. Wow. Is it like you is it like there are some things, maybe like a sign you have been seeing? A lot of signs, yes. Even my father as a prophet, yes. I feel like because then growing up I love macro mini skirts. Even when I was in school, they will know. I just, you know, I'm not wayward, but I love fashion. Okay, wow. I wear it at home. Daddy man, I feel like I was just like a lot of things, but I knew I had gifts. Even growing up, I knew that gift one bear. You know, gifts. A lot of people say that but even though I want your because of the mini skirt, okay. I will just come and tell you, gift money, and truly it is a gift. Wow. Do you understand? Gift, so it's not that way you can't plan anything. Like you naturally conceive visions of people. God just chose me, and that's it. Wow, that's great. It's a blessing having care of you Thank you, in the society. Let me quickly ask you this. Can you continue, man, to your own, with your own experience, okay, and àwọn experiences that you need pẹ̀lú àwọn èèyàn? Kí ni nǹkan tí ẹ rò pé ó máa ń really fa ogun sínú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, especially this generation? Kí ni nǹkan tó máa ń fà tí àdúrà ẹlòmíì ò kì í tètè gbà? I don't know, maybe you understand my question. See, every time gbé mi lọ ó fà. See, ẹ jẹ́ kí n sọ fún yín, for me, ẹ̀yin lè sọ pé àdúrà yẹn ò kì í tètè gbà. A lot of people see themselves like àdúrà wọn tètè gbà. Nǹkan kí ni wọ́n ń béèrè? What are they asking? Ṣebí nǹkan téèyàn bá ń béèrè, example, maybe you are not meant to have a car at 26. Bóyá nǹkan tó yàn, it's until 30. And you are now asking for a car at 26. Ṣàdúrà yẹn lè gbà? Let's start from this now. Ṣé as a person, as èèyàn tó wá sínú ayé, ṣé ó ní nǹkan téèyàn máa ń yàn? Everybody believes that there is destiny. Don't you believe in destiny? Yes, there is destiny. And tó bá gbógo 1 kilobyte wà kò lè lò kọjá 1 kilobyte. Tó bá gbógo 1 terabyte wà kò lè lò kọjá 1 terabyte. So there are, you know, and also prayer ó ní bó ṣe máa ń ṣiṣẹ́. There are some people that they don't have to fast. Okay. Maybe àwẹ̀ àtàdúrà ló fẹ́ ṣẹ́ ogun, particular ogun tó ń jà wọ́n nílé wọn. Àwọn kan wà tó jẹ́ pé èèwọ̀ gangan ni èèwọ̀ tí wọ́n ń ṣe àbí tí wọ́n ń jẹ ní ogun wọn. Kí wọ́n ẹni tó jẹ́ pé òun gan fúnra rẹ̀ ló ń jẹ èèwọ̀ yẹn, ló ń ṣèwọ̀, kó tún wá lọ máa gun orí òkè pé ogun kan ló ń jà òun. Ṣàdúrà yẹn lé, ṣé kò ní pẹ́ kàdúrà yẹn tó gbà? Ọ̀ǹtí tó bá réyàn sọ fún wípé abọ́ tó fi ń jẹun yìí o má lò mọ́ o, má lo rubber plate máa jẹun mọ́, máa lo àwo tó dáa torí ọba ni ẹ́ spiritually, you understand? Ṣé irú ẹni bẹ́ẹ̀ kó wá máa lo abọ́ yẹn jẹun kó tún máa gun orí òkè sá? Ogun báwo làdúrà ṣe fẹ́ gbà? Until you are able to stop that thing, kí àdúrà tó lè ṣe ìtẹ́wọ́gbà kó tó lè get nǹkan tó ń fẹ́. So we have different solutions for different problems, but people don't understand. Because a lot of people think anything tó bá ti ń sọ vision fún àwọn spiritualism kò bá pé nǹkan tí ó dá ní o. See, people know, anybody tó bá ń wò mí báyìí, they used to know that my slogan is vision without solution is void, is nonsense. Ìran tí ò bá mú solution lọ́wọ́.
ok ṣé kò léèyàn báyìí tí wọ́n ti sọ fún wípé ó máa lówó máa ga láyé ó máa ṣe tó ti kú tí ò ní kọ́kọ́rọ́ márúwá tí ò ní wíbarò tó dẹ̀ kú ṣé kò gbọ́ ìran ni but kọ́ máa sọ vision fún ẹ gan kọ́ sọ solution ayé ẹ̀ fún ẹ that is equals to testimony. Vision minus solution is nonsense. Vision plus solution equals to testimony. So ìran máa ń tọ́ni sọ́nà but tó o bá ti nífẹ̀ẹ́ ìran jù o lè ga láyé when you believe in vision àwọn míì wòlíì tán nílé tó 50 o lè tó 100 tẹ́ bá wo fún wọn but there is no solution. téèyàn bá dẹ̀ ní wòlíì 10 tí gbogbo wọn bá lọ jẹ́ fake ogun àfàkókò ẹ̀ ní ṣòfò tún nìyẹn nínú life èèyàn because this one will tell you you will wà máa sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ because ó wá gbogbo nǹkan tó ń ṣe ẹ̀gan lè má sí nínú nǹkan tí wọ́n sọ so it's not about vision ká wá solution sí ayé wa kì í ṣe ìran kọ́ ló ń gbéyàn ga vision ìran kí ni ló dáa jù sá ìran tó máa sọ fún ẹ pé ẹ kíyèsára kì í ṣe ìran ògo pé ológo ni ẹ ṣé ẹ mọ̀ báyìí pé there's something you carry. Definitely. It's not about wàgàláyé mo rí ẹ nílùú òyìnbó that's not what we need now. Solution to báwo lo ṣe máa dé ibi tó ń lọ. Solution ni okay now tí wòlíì ò bá wá bá yín sọ̀rọ̀ báyìí ṣé ẹ mọ̀ bí tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀. Definitely I know. You don't know what you need in life. You don't know what you want. You don't know your purpose. You don't know that ó dẹ̀ yẹ kí n ṣe nǹkan báyìí o bọ̀ ara wà nù ẹ lè gbé bọ́tà okay ogun lélẹ̀ ẹ̀gún lélẹ̀ ogun lélẹ̀ ògo lélẹ̀ okay o èmi ti mọ̀ wípé mo ní àwọn ẹ̀gún kọ̀ọ̀kan tó sopọ̀ mọ́ ògo mi ègún wà ń bẹ̀ tó sopọ̀ mọ́ ògo mi báwo wá ló ṣe fẹ́ jà do you now still need a prophet to still tell you pé ológo ni ẹni. Is it not somebody that will now tell you pé ogun yìí ègún yìí kìíní ṣe báyìí kó lọ kí ògo kó bá èèyàn gbé àgbàdo ó sá kúrò ńbẹ̀ ó wá padà dì nẹ́sìsì ṣé iye ò ti ní jẹ́ ni. So it's not about the vision sir àwọn èèyàn like vision though I'm a prophetess but I used to tell people that it's not about the vision. Ọ̀pọ̀lọpọ̀ ní vision tí ò ní solution náà. My God. Yes they tell you where is the solution you will come back next year. So má nífẹ̀ẹ́ vision jù vision tó dáa ni pé kàn sọ fún ẹ pé àǹtí ẹ kíyèsára lọ́jọ́ báyìí nǹkan báyìí kíní kan báyìí ẹ ṣe báyìí kíní kan lè ṣe kíní kan that's just it and ká má wà kú pátápátá nínú ẹ̀mí. káwa fúnra wa má kú pátápátá. So that if they are telling you something you will be able ẹ̀mí tí a lè sọ pé nǹkan tó ń sọ yìí ó right nǹkan tó ń sọ yìí you have to have ẹ̀mí ìdánimọ̀ pẹ̀lú mi. ṣé ìrá àwọn tí wòlíì ń bá sùn ni kí ló bá wọn débẹ̀ ṣógun ní ọ̀nì ogun ní ká pè. kí la bá dé pé òun wá ọmọ wòlíì wa ni tóun bá tó bá ẹ sùn ni wọn á tó bímọ azao. Let me share an experience with you. nígbà yẹn ni wòlíì kan wà lákùrẹ́ máa forúkọ bò wọn láṣìírí. nígbà yẹn mọ̀ pé nígbà yẹn dáàdì wá sick so àwọn èèyàn wá sọ pé ká máa jáde àwọn ọmọ wòlíì kì í bọ́ta kì í jáde àti gbàgbọ́ nínú dáàdì wa jù ok ẹ wá jẹ́ ká lọ sí church yìí àwa lọ sí church yìí níwájú Ọlọ́run àti ènìyàn òótọ́ ní nǹkan tí mo sọ bá ṣe wá débẹ̀ bó ṣe ṣe service I was telling my mommy pé mommy pastor yìí ṣáà ń tẹjú mọ́ mi kí ló dé mommy ní bóyá ó ti rí nǹkan ok wọ́n wá ní after service ẹ̀ mọ̀ pé àwọn èèyàn máa lọ bá pastor nǹkan tó bá wá bá ṣe débẹ̀ ó wá ní kí mommy mi yà sẹ́gbẹ̀ẹ́ mommy wá lọ ó ní òun fẹ́ bá mi sọ personally máyì wá sọ pé ogun tó ń jà mí pé wòlíì ọkùnrin ló máa bá mi ṣẹ́ ogun yẹn mo ní dáàdì mi wòlíì ni wọ́n mo ní ẹ̀gbọ́n mi gan wòlíì ni ó ní no kì í ṣe irú bẹ́ẹ̀ nítorí òru mẹ́ta ní ìhòòhò lèmi máa wà wòlíì yẹn náà máa wà naked níwájú Ọlọ́run àti ènìyàn ni ó ní wòlíì yẹn náà máa wà naked èmi náà máa wà naked so wípé prayer point wa ni wípé ọjọ́ tí kinní kan bá ti rí tí nǹkan ọmọkùnrin bá ti rí nǹkan ọmọbìnrin ó máa ń datọwọ́ ẹ̀ lẹ́ni ó ní so àjọ máa ṣe prayer ẹ̀ ní òru mẹ́ta. prayer point. bó ṣe sọ bẹ́ẹ̀ mo wá ní òkè pé kò sí wàhálà pé ẹ ti ní dádì mi ò lè bá mi ṣe ẹ̀gbọ́n mi ò lè bá mi ṣe ó ní kì í ṣe bí ẹ̀jẹ̀ ló lè bá yàn ṣe ok táwa ni kó bá mi ṣe next ó kọ ní òun busy tóun báyìí òun ò ní lè bá yín ṣe ó ní but ló bá pè yàn kan ọjọ́ Wednesday kí ni bolimi tá à ń lọ lọ́jọ́ Wednesday bóyá àwọn àtìyẹn ti plan ẹni ìyẹn náà sọ pé dádì no ẹ free lóru kíní kan Wednesday bákan ló bá sọ pé ok ó ń torí mo fẹ́ ran sísà yìí lọ́wọ́ ni ìyẹn wá lọ ló bá sọ pé Wednesday Thursday Friday pé kí n má wọrí pé òun á sọ ibi tá a ti máa ṣe prayer yẹn fún pé a lè lọ sórí òkè kan ṣàbẹ̀sí sọ mọ́ pé ṣé ẹ wò sà ṣé ogun ló jà mí débẹ̀ ṣé ogun yẹn ja iye mi. No
ogun yẹn ṣó ja brain mi, ogun yẹn ó ja gbogbo nǹkan tó ń ṣiṣẹ́ ní body mi. Mo wá ní okay, he now say something, ó ní gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn máa ń sọ fún òbí ẹni. Manipulation. Ó ti fi yẹn dè yín. Bó wá gbàtà wá lọ, mọ́mí wá ní kí ni pásítọ̀ yẹn sọ, mo náà sọ pé àjẹ́ nìyí. Torí ẹ̀yin ló mú mi wá síbẹ̀ jẹ́jẹ́ mi, mo ní mo fẹ́ lọ bí kankan. Mo náà sọ pé àjẹ́ nìyí pé kí n má bàa yín ṣe, mọ́mí ní yé àjẹ́kẹ́ wọ́n ní jẹ́ àpadà lọ, mo ní mi ò padà lọ, wọ́n gbàtà wá délé. Mo wá ṣàlàyé fún wọn pé nǹkan tí pásítọ̀ sọ pé àjẹ́ nìyí o, nǹkan tó sọ lélẹ́yìí pé bí àbí mo ní mo wọ́n sọ bẹ́ẹ̀ pé ẹni tó bá wà kú wà. Nǹkan gan tí mo bá lọ, you did not mention anything. You just saw a beautiful woman àbí pé kíní kan, next thing nǹkan bẹ́ẹ̀. Ṣé we have some ladies that will hear that and they will fall. Ṣogun yẹn wọ́n ò fogun, ogun kan náà fi ń lù wọ́n. Okay. Some people used to say that pé it's just. Tó bá jẹ́ ogun kele tí ò mú èmi, because I have been in that situation before. Some people are gullible, some people they are slow in thinking, and some people are too desperate. Desperate number ti ẹlòmí example gan kó wá sọ ìran fún mi, kó sọ age mi sà, kó sọ ọjọ́ orí mi, kó sọ ìlú mi, kó sọ bàtà tí mo, kó sọ color bra tí mo wà bí àwọ̀tẹ́lẹ̀ tí mo, sorry to say that, kó sọ everything. Ṣó wá tọ́ kó wá sọ pé ká ṣerú prayer yẹn kémi náà wá gbọ̀n. Ṣó tọ́ kí n gbọ̀n ni. Ṣé kò yẹ kí sense èèyàn sọ fún yẹn pé. You will have to be calm. Mi ní àní o bá wòlíì jà. You will be calm. Okay sir, wà á dẹ̀ padà lọ. Wà á pe number 6 ẹ pé solution mi kò sí níbí báyìí. Àyìn ò sọ pé kó wá máa dárúkọ wòlíì yẹn káàkiri because àwọn wòlíì kan wà bíi arọ ni wọ́n, adẹ́tẹ̀ ni wọ́n, wọn lè tún nǹkan ṣe ṣùgbọ́n wọ́n lè bà nǹkan jẹ́. Táwọn èèyàn bá sọ pé kò sáṣìírí kankan wòlíì kan irọ́ náà pa ara wọ́n lè má lè tó ayé ẹ̀ ṣe ni o, wọ́n lè ba ayé ẹ̀ jẹ́, wọ́n lè ṣe kí ni, wọ́n lè ba ayé èèyàn jẹ́. So that's just ìwọ ni kò ẹni tó bá wà kú wá rí ìkúri náà. In short, kò sí ọjọ́ tí mo dárúkọ pásítọ̀ yẹn rí fún yàn. I have never mentioned this. Èmi mọ̀ pé ó máa bó ní tiẹ̀ wájú ni. Definitely. Do you understand my point? Ẹ jẹ́ ká calculate Ọlọ́run mọ iye obìnrin tí a ti force irú even that particular person. There are some ladies náà wà lára wọn. Okay, ó wulẹ̀ wà lára wọn náà. Ìwà burúkú wà lára wọn, ìwà ibi, ìwà ẹ̀mọ̀, mo ti sọ desperation. Tí nǹkan bá wá ṣẹlẹ̀ sí wọn tán wọn máa jáde. Do you know some people feel like achievement ní kó máa bá pastor níbàlòpọ̀? Some ladies be like èmi ló ń fẹ́ pastor yẹn. You know, wòlíì ló ní àṣírí lọ́wọ́. A lot of people ló máa wá sọ́dọ̀ nígbà máa sọ pé prophetess ṣe mọ pastor yìí tó ṣe lórúkọ tó èmi mọ̀ boyfriend mi, and I will just look at that lady that you have lost a lot of glory. My God. You have lost a lot of sir, kọ́lọ̀ ṣàánú wa. And what is your advice for? My advice is number 1, know your God and know your prophet. Personally. Bẹ́ẹ̀ ṣe rí mi ò lólódì ẹ̀sìn kankan. You will never see me castigate a Muslim, a Christian, oníṣẹ̀ṣe. Because Nigeria ni mo mọ̀ pé ẹ̀sìn mẹ́ta nìkan la gbé lórí, whereas ẹ̀sìn ju mẹ́ta lọ. Ṣẹ́sìn ò ju mẹ́ta lọ, ní Hinduism àní Buddhism àní ó pọ̀ now. Yes. We have different doctrine now. We have different, religion. Ó pọ̀. Ó pọ̀. But the way people see Christianity in this part of this place, Emma. Okay, when I traveled to Jerusalem, mo sọ pé mi ò lọ bẹ́ẹ̀ pé mo fẹ́ lọ gba special power. I went there for tourism as a prophetess. Wow. Yes, jẹ́ kí n lọ wo nǹkan, you understand? Jẹ́ kí n lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ níbí báyìí gan. Ibi tán náà ti mú bá, let me just go and see what is happening. And mo dẹ̀ máa ń sọ fún yàn pé gbogbo ibi tí mo ti ń ṣàdúrà, gbogbo bẹ́ẹ̀ ni sìgá wà. You will have to pay before you be, you know, when I got there mi ò tiẹ̀ ṣe ìrìbọn mi ní Jordan gan. Mi ò ṣe, I did not do ìrìbọn mi there. Not because I did not believe it. Okay. Ohun tó ń gbélé mi lọ́wọ́ nìyẹn. That is not your intention of going there. Yes, ohun tó ń gbélé mi lọ́wọ́. Bíbélì ni wọ́n gbélé mi lọ́wọ́. Ilé tó ń bí mi sí ló yan ẹ̀sìn fún mi. Okay. Kò séyàn tó gbẹ́sìn wá látọ̀run. Yes. Nínú kó jẹ́ pé ilé tó bí ẹ sí ló yan ẹ̀sìn fún ẹ. Definitely. Nínú kó jẹ́ pé ogun tó jà ẹ́ níbi tí àdúrà ẹ ti gbà. Yeah. Ọkọ jẹ́ pé ibi tó ti ní ọkọ wá jẹ́ pé bóyá awakening ọkọ bóyá ẹ̀sìn tó ń ṣe kọ̀ sun ẹ̀ ò bọ́ sí mi, ìyẹn ni pé ẹ̀sìn ẹ̀yàn so kò sí ìkọ̀kan ló máa ń yàn ẹ̀sìn fún yàn. So Bible náà gbélé mi lọ́wọ́. Tó bá jẹ́ pé Muslim ní dádì mi, Quran ló máa wà lọ́wọ́ mi. Bó bá dẹ̀ jẹ́ ṣẹ̀ṣẹ̀ náà ni wọ́n ń ṣe, Ifá ló máa wà lọ́wọ́ mi. So why tí màá wá ṣe sọ pé ẹni tó bá ń jẹ́ Muslim kò ráyé wá
àbẹ́ni tó ń ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àwọn kan wà tẹ́ kú wọ́n ti lọ church ayé wọn bàjẹ́ àwọn kan dẹ̀ lọ mosque wọ́n dẹ̀ resolution àwọn kan dẹ̀ kúrò nínú church lọ sí ṣẹ̀ṣẹ̀ wọ́n gba testimony àwọn kan dẹ̀ kúrò ní ṣẹ̀ṣẹ̀ wọ́n wá sí church wọ́n gba testimony mo máa ń sọ fún yàn kan pé sọ pé òòṣà wọn létí kò lè gbọ́ don't say that's a bad statement. fáwọn religion kan tó máa ń sọ pé àwọn religion kan pé òòṣà wọn létí kò lè gbọ́. wọ́n ń pòṣà wọ́n ń gbọ́ àwa ń pe bible wa àwa ló yé if they pick our bible they might not understand it. But táwọn bá lọ di òòṣà wọn tó bá pè ṣé tó bá if tá bá gbá bible ṣé bible lè sọ̀rọ̀. No, sir. Is Bible to us? Bible is a living thing. Ìyẹn fún ẹni tó bá ní ẹ̀mí mímọ́. Bible cannot talk until you are able to understand it. Yes. So, lè wá sọ pé òòṣà táwọn gbé kalẹ̀ ó létí kò lè gbọ́ ó ṣe kìíní kan. Nobody has seen Holy Spirit before, but when he talk to us, we believe. So, lè sọ pé àwọn ló ṣe wọ́n ń pè oúnjẹ fún wọn sà. Àwa náà dẹ̀ ń pè tí wọ́n ń jẹ́ fún wa. But my own is don't bully anybody pé Christian ló dá Muslim ló dá ẹ̀sìn tó bá ti ń ṣe tí ò bá gbà ẹ́ là you are a failure. Yes now. Ẹ̀sìn tó bá ti ń ṣe tí ò bá gbà ẹ́ là you are a failure. Ayé ti dé level tó yẹ pé a ní láti máa wàásù mọ́ pé wàá gba Jésù wàá gba ṣẹ̀ṣẹ̀ wàá ṣe let your life preach to me be a signpost. Definitely. If you are a signpost àbí tó bá jẹ́ signpost àmá bí ẹ pé tẹ bá post mọ́tò báyìí kẹ́ wá máa ṣe ṣẹ̀ṣẹ̀ máa ní Ọlọ́run tó ṣe ti bọ̀dá yìí wá ṣe tèmi mi ò ní béèrè pé ẹ̀sìn wo ló ń ṣe kí n tó fọ láì tọrọ náà. 100. ṣé mo máa béèrè ni nobody will ask. So every Nigerian just be kini kan mi ò ní mo lè if you bó ṣe bá wù mí mo lè sọ pé mo fẹ́ ṣe excursion mo fẹ́ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní omi Ọ̀ṣun mo fẹ́ lọ wò mo fẹ́ lọ Ìrìnjẹ̀ṣà mo fẹ́ ṣe is not about religion. There are some mysteries outside religion that people don't know. There are some powers outside it. I don't see the way the people see things. Ó yàtọ̀ wọ́n gbé Bible yìí lé wa lọ́wọ́ mo gbà á gbọ́ torí pé mo ti ní ìmọ̀lára ẹ̀mí mímọ́ rí. Ẹ̀mí mímọ́ is an English word. Yes, àbí now Yorùbá word ẹ̀mí mímọ́ Holy Ghost òyìnbó ni. Yes, so mo ti ní ìmọ̀lára pé àdúrà mi gbà nínú Kristi rí mi ò lè ṣe é. Ìyẹn wá sọ pé kí ẹni tó ń ṣe ìṣẹ̀ṣe kí wá búlì ẹ̀ wípé ẹ fàyà ló ń lọ ta ló dá sínú ìṣẹ̀ṣe bí ẹni ṣe bí ilé tó ń bí sí ló fi gbá ẹ̀sìn. Why will you not say that torí pé ó ń ṣe nǹkan yẹn ìwà o sí àjàkókò ẹ̀ pé ó ní ojú ìwàásù tó yẹ ó ní ojú nǹkan kéèyàn máa sọ because of baby believer àwọn ọmọ ọmú àwọn tẹ́ pé tó bá ń sọ kò ní yé wọn until táwọn náà bá reach level kan táwọn náà máa understand life outside religion. And there is no religion tí ò ní fake at original. Ṣé aṣọ tẹ wọ̀ yìí bẹ́ẹ̀ kò ní fake kò lọ́rìjìnà? Ṣé aṣọ tí mo wọ̀ ò ní fake kò lọ́rìjìnà? Ṣé gold ò ní fake kò lọ́rìjìnà? Ṣé cement ò ní fake kò lọ́rìjìnà? Ṣé kò sí ilé tí wọ́n kọ́ tó máa wó lẹ́nu tí kinní kan tí wọ́n á ní cement ò dùn? Everything ló nínú ayé ló ní fake ló ní original. Everything church for the past 30 years. Somebody was castigating me recently pé mo sọ pé mi ò kí ń wàásù tight. Okay. You will never see me ní màá sọ pé mú ìdá mẹ́wàá ẹ̀ wá sílé Olúwa. If it works for you tó bá ní conviction because to me wòlíì tí ò bá ṣiṣẹ́ àbí pastor tí ò bá ṣiṣẹ́ ló lè san tithe fún. For me ṣé mo kò believe olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So now kí n kọjá yìí ni pastor kí wá san tithe ìdá mẹ́wàá fún yín bí mo ṣe ń san tán ẹ wá pé girlfriend yín kan pé ìyá alágbájá máa lọ sí guest house yẹn o owó ti wọlé wá o máa lọ sí guest house yẹn ó yá máa transfer owó sí ẹ. Èmi tí mo wá sàn ìdá mẹ́wàá yẹn ṣé kìí ṣe wrong person ni mo sán sí. Ṣé kìí ṣe wrong person ni. Wrong person ni. Báwo ni mo ṣe fẹ́ rí èrè tó máa tẹ̀lé ìdá mẹ́wàá wa. Wọ́n máa sọ pé ọkàn tó bá fi sán ni pé wọ́n máa wọrí ìbọn ṣe náà. See if it works for you. Okay. Mi ìtúkọ̀ kan wò. Mo sọ tó bá work fún ẹ. Tó mọ̀ pé when you pay your tithe. You see blessings. Ó bá kòkòrò ajẹnirun wí nínú ọjà ẹni tòótọ́. A lọ chọ́ọ̀chì kan àǹtí mi kọ́ lọ fọ̀rùn kẹ́ àǹtí mi tó kún sí. So pastor wa sọ pé gbogbo owó tó bá bá ìdénú chọ́ọ̀chì yìí ẹ̀mí Olúwa ní kò kólẹ̀ mo wá àǹtí mi yẹn dẹ̀ jáde tẹ́ pé ní ìdájí ló máa ń lọ sọ́jà oko. So èmi wà ní school gbà yẹn mo wá sí ọ̀dọ̀ ẹ̀ ní weekend àwa jọ lọ fídíò. So mo wá ní àǹtí tí mi owó ọjà yín dà mo ní ẹ kó wá o ẹ má lọ kólẹ̀ o. Yes mo ní ẹ má lọ kólẹ̀ o. Ẹ má lọ kó kalẹ̀ o mo ní bó jẹ́ 100 naira lẹ́rí yọ̀ǹbẹ̀ mo ní ẹ ṣe mo ní ìyẹn ò sọ pé àdúrà yìí ò ní gbà ìyẹn ò dẹ̀ wá sọ pé ẹni náà tó kó tiẹ̀ kalẹ̀ náà àdúrà ẹ̀ náà ò ní gbà mo ní mi ò ní àtọ pé kẹ́ ẹ wá lọ kó owó ọjà yìí kẹ́ ẹ wá kó kalẹ̀
Olúwa kọ́ ló ná owó yẹn, ṣé Olúwa ló ná tithe, Olúwa ló ná owó tá a bá fún ni, iṣẹ́ Olúwa tẹ̀síwájú. Everything is good to give, tó bá from your heart, kì í ṣe àfipáṣe. So I was like, pastor yẹn wá sọ pé kí ló dé mo sọ pé mi kì í wàásù tithe, ṣé mi ò kí n ka Bible mi ni mo wá ní okay, explain, preach to me, I need to learn too, convince me bóyá èmi ni kò yé, because for me I'm a prophetess. O lè sọ fún mi pé kí ló wà nínú Matthew 4, kí n sọ fún mi pé mi ò mọ̀, fún mi ní 1 hour kí n fi study, or kí n sọ pé jẹ́ kí n pe pastor mi kó ṣàlàyé fún mi. I will manifest in my office as a prophetess. Mi ò lè sọ fún mi pé mo mọ̀ Bible 100%. No, mi ò ti ka Bible tán. So o lè sọ fún mi pé prophetess kí ló wà nínú Isaiah 4, kí ni Isaiah 4 mi ò rántí o, jẹ́ n sáré lọ síbẹ̀ kí n lọ study ẹ̀ kí n dẹ̀ lè ṣàlàyé fún ẹ. I will not tell you kí wọ́n máa dúkà nǹkan, or kí n sọ pé jẹ́ n pe pastor mi tí mo mọ̀ pé once ní bá gbé hello daddy kí torí pé iṣẹ́ tiẹ̀ nìyẹn. You understand me? Yes, so my own is tight, tó bá san, tó bá ṣiṣẹ́ fún ẹ san, tí ò bá dẹ̀ work fún ẹ sà, your choice. Wọn Olúwa fún wa ní brain wa láti ronú, láti think. Gbogbo nǹkan kọ́ ló fẹ́ ká máa disturb lé lórí. God could have done a remote kan lọ́rùn kó máa fi remote gbogbo wa. Ó yá pa kó dẹ̀ máa darí wa bí mọ́tò. But our brain is ó ní wúlò náà àbí ṣókọ̀ fún wa. So brain ẹ̀ tó fi lè mọ̀ pé eléyìí omi ni eléyìí iná ni. Mọ̀ pé àwọn ẹlòmíì wọ́n fúnra wọn understand life. Nǹkan tí wọ́n sọ fún wọn ni wọ́n ń gùn lé lórí. Tẹ̀sí bá okay, growing up ọkùnrin tó bá ti ní mọ́tò tó wà tinted ológun owó ni lójú mi. Growing up torí pé nǹkan tí àwọn òbí mi ti sọ. So wọ́n á rò pé tó bá ti stop báyìí eré tètè ó fẹ́ fi mí ṣògùn owó ni. Màá wá délé lọ sọ pé mọ́mí orí yọ mẹ́bàá mi dúpẹ́ o, wọ́n máa fẹ́ fi mí ṣògùn owó lé ní o. Ṣé mo pé kò yé èmi. So àwọn kan náà bí wọ́n ṣe gba religion nìyẹn. Nǹkan tí mo sọ, tí mo bá wọ bàtà wọnú church wo náà kí n wọ bàtà wọ garment yẹn sẹlẹ àbí tí mo bá wọ garment wọ, tí mo wọ bàtà tí mo dẹ̀ wọlé, ẹ̀ṣẹ̀ ni. It's a sin torí pé it is òfin. Yes. For them kì í ṣe látọ̀dọ̀ Ọlọ́run, èmi ò gbọ́, bàbá yẹn ló gbọ́ ni Olúwa fún ní kinní yẹn tó sọ fún wa. So mi ò wá ní sọ pé torí pé mi ò gbọ́ kí wá ní mo fẹ́ floating rules and regulation wọn, òfin ni. You understand me? If it works for you, do it. Tí ò bá work fún mi ní lọ síbẹ̀. Bóyá wá sọ pé kí n sọ pé àwọn tó ń ṣe yẹn òpònú ni wọ́n. Ohun tó bá ti bóbú ẹ̀ kò ṣe mẹ́ta lọ́kan, ìjì oníjà yẹn sọ pé àmì o. Ẹni tí jí ọjà ló ń bú ẹni tó ń ṣe tó lẹ́sìn 9 10. Àmì mo lè ṣàwọn mi 72. Ẹni tí jì bá jà yóò máa pariwo pé bolẹ̀ mọ̀ kẹ́ gbé mi lọ ni. Àmì o. Tí jì bá jà wòlíì tó máa ń tán, àwọn wòlíì kan máa wà lórí social media máa lẹ́nu kankan. Ìwọ ń ṣe ìwọ ń ṣe kíní kan. Èyí ẹ̀ kọ́ máa rí ìgbẹ́yà, kọ́ máa rí tọ̀tọ̀, kọ́ máa lè sùn, kọ́ máa lè jẹ, kọ́ máa lè ṣù. Àwọn ló máa in short they will not be able to decide. Àwọn tó bá ní wọ́n ló máa gbé wọn káàkiri, wọn nílé sọ pé wọ́n kàn máa ké pé ìnira yìí pọ̀ ni. So you are at peace ló ṣe ń bú àwọn tí wọ́n sá káàkiri. You are at peace. Now tèmi ni wípé ó wá kù sọ́wọ́ àwọn wòlíì àbí àfáà àbí babaláwo tó wá ń jẹ́ kó jẹ́ pé ogun tó ń jà àwọn ènìyàn ló wá ń fi oúnjẹ sórí tébù wọn tí wọ́n ń gbá wọn láti ó kù wọn, wá bẹ̀rù wọn níbodè. But a lè sọ pé kí ènìyàn kó má sá káàkiri, kó má torí inú ayé kan ni. Ó ní láti wà successful, ṣùgbọ́n dá wòlíì ẹ̀ mọ̀, dá Ọlọ́run ẹ̀ mọ̀. Olúwa ò sọ pé dìgbà tó bá dọ́dọ̀ mi kó torí testimony náà. Mo kọ̀ lè tètè gbọ́ ohùn mi torí pé bí ó yàn mí, èmi ò sọ pé Olúwa pè mí because mi ìgbọ́kọ̀ lòlú ní tòótọ́. Ṣé Olúwa pé mi dé máa bọ̀ grace mi ìgbọ́kọ̀ tèmi bẹ̀rẹ̀ from gifts. From gift mani gift pé kò sọ fún yàn pé láàárọ̀ mo sì máa ní guilty kí ló máa ń pè kí nìyẹn ìdálẹ́bi ọkàn àti ìyẹn ti kú. Mo ń jẹun lọ́wọ́ lórí dining table wà nílé ní Àkúrẹ́ ńgbà yẹn, newspaper mo kàn ti rí pé ọwọ́ ẹ̀ kan from there kò dẹ̀ pẹ́ kó kú. So mo wá lọ sọ fún onítẹ̀lẹ̀ kan mo wá sọ pé mo ń Bọ́lá mo máa rí pé àbúrò dádì mi kan báyìí ń ṣe. Wọ́n wá ní kí n sọ fún dádì wa, kí n sọ fún èèyàn àbí kinní kan. So mo wá ṣe contemplate pé kinní yẹn 4 PM ní ọkọ ẹ̀ sáde pé kinní kan ó fẹ́ lọ ṣe nǹkan báyìí ní ọwọ́ ẹ̀ kan, kinní yẹn ló pa àǹtí yẹn. So ìgbà yẹn kinní yẹn dàbí in short if we have some of my friends lọ́wọ́ wò mí ó dàbí ẹ̀bùn, mi ò ní sọ pé bóyá is a special calling. Okay. Because gbogbo gbà yẹn gan èmi kàn máa ń sọ pé wo dáàdì mi ẹ̀yin lọ́lọ́run pé o
ẹ kò bí mi sí ilé kíní ni ẹ kọ́ máa fi ẹ̀sìn wọn kọ́ máa fi ní mi lára èmi fẹ́ you understand me but I just say that I have gift dáàdi mi adé máa sọ pé alóore mi wọ́n máa ń pè mí and bàbá mi àwọn bàbá tó dúró nínú iṣẹ́ ìránṣẹ́ kì í mi lè sọ pé wọ́n jèrè gidi ṣùgbọ́n èmi ọmọ ẹ̀ á jèrè àwọn tó máa ń sọ pé tí wòlíì bá dáàdi mi tẹ́ pé wà láyé kò lè gbà kí n ṣe social media wọ́n á ní olè ní wòlíì tó bá ń ṣe signboard dáàdi mi á ní olè ní wòlíì tó bá lọ sórí rédíò pé látàbújá tó ń pariwo pé ọlọ́run bàbá kan lè ṣe kinní kan gbé ogun ẹ̀ wá ó máa arọ máa bọ̀ kinní kan máa bọ̀ pé tí ẹni yẹn bá wá látàbújá tó wá sákùrẹ́ àbò wá síbàdàn ó mọ̀ bóyá yáwó wá tó wá dé arọ yẹn kò wá rìn dáàdi mi á ní o lẹ́tọ̀ọ́ láti sùúrù wòlíì bẹ́ẹ̀ that is his belief o wọn á ní ó yẹ kó o sùn ẹ̀ because ó mọ̀ ìwọ ló lọ polówó náà ṣé wọ́n gan ló fẹ́ ṣẹ́gun yẹn ni àbọ̀ lọ́wọ́. ṣé bí wọ́n lọ sọ pé gbógun ẹ̀ máa bọ̀ wá sọ́dọ̀ ọlọ́run kí ni kò lè ṣe advertisement you have advertised yourself. bí business ni. yes. so wọ́n wá patronize ẹ. náà ó wá fún wọn ní nǹkan tí ó tó sọ pé o fẹ́ ṣe so how is it that man dá owó wọn padà ọ̀kan sùn ẹ̀ so he believe in all those things you understand but God bless him because kò balẹ̀ jẹ́ èmi ọmọ ìdẹ̀ ní balẹ̀ jẹ́. Amen. Thank you so much for putting more light on this. So go to the parí yẹn. Okay, the solution there. A lot of people are àwọn èèyàn ń dààmú nínú ayé. Tó pọ̀. Àwọn èèyàn ń dààmú gan. Mo lẹ́nìkan tó pè mí láti Canada. Obìnrin ni. Olórí wọn kan go through problem tóun dẹ̀ mọ̀ dáadáa. Ó ní láti sọ fún mi pé ó ní ibi tó le dé pé ọ̀rẹ́ òun pé pásítọ̀ tó ń gbàdúrà fún pé ṣé ó wá ń bi pásítọ̀ yẹn pé ṣé pásítọ̀ yẹn ò ní aláàfáà tó lè fóun. Get connection yẹn kéèyàn pé pásítọ̀ tó ń gbàdúrà fún àtìgbà tó dẹ̀ ti ń gbàdúrà fún ogun yàn ó tún wá ń sọ fún pásítọ̀ yẹn pé ìjọ ṣé ẹ ní aláàfáà tó tún lè gbàdúrà fún mi ni. So people like that wọ́n pọ̀ nù ayé a lot of people are going through problem like what can be like a solution or step to take. Sir, wòlíì tó bá lè fọwọ́ gbáyà pé kò sógun tó bá déwájú òun tó ń bá lè ṣe ẹ wádìí ẹ̀rọ ni. Sorry, I repeat ọ̀rọ̀. Wòlíì tó bá lè fọwọ́ gbáyà báyìí pé kò sí ogun tó bá déwájú mi tí ò ní ṣiṣẹ́ ẹ wádìí ẹ̀rọ ni òfò ni empty barrel ni yes. Babaláwo gan tó gbé Fájọlẹ̀ ló sọ pé gbogbo ogun lòun lè ṣẹ́ torí pé ikú apá babaláwo bẹ́ẹ̀ ni tí ò dá fárí náà bẹ́ẹ̀ ni tí ò tiẹ̀ mọ̀ kankan ikú apá pásítọ̀ bẹ́ẹ̀ ni tí ò mọ̀ bíbélì ikú pa ọmọ wòlíì òun pa ọmọ pásítọ̀ òun pa ọmọ àfáà náà àbí yes now so if there is a special power kò yẹ kí ọmọ pásítọ̀ máa kú láyé kò yẹ kí pásítọ̀ gan máa kú. Kò yẹ kí pásítọ̀ máa tàràkà. Ṣé àwọn ọmọ pásítọ̀ tó. Kò yẹ kí babaláwo gan máa broke. Yes now so my own is ogun tó ń ja olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì ogun nǹkan mi ni. Ẹlòmíì ogun ẹ̀jẹ̀ ogun ìyá. Ẹlòmíì mo ti gbọ́ sórí èèyàn kan tó yẹ kí wọ́n sọ pé bàbá wọn pe àwọn ọmọ yẹn wípé ẹ wá o ògo yín ni mo lò tó bá ti kan tọ́ọ̀nù tí yín náà ẹ lo ògo àwọn ọmọ yín kẹ́yìn náà tó jáde láyé ẹ sọ fún àwọn yín kó máa lọ bẹ́ẹ̀. Ok ṣé mi máa ṣeré ṣé mo èyí tó wá sọ story yẹn wípé òun nìkan lòun wà liberated nínú family òun ṣé mo tẹ́ ẹ bá rí ọ̀kadà tó gbé bóyá ọ̀kadà yẹn ló ń gùn o bóyá òun ló ń gun ọ̀kadà o a lè sọ bàtà tó wọ̀ mo wá sọ pé òun nìkan lòun ní lárí nínú àwọn ọmọ márùn tí bàbá òun bí irú àwọn bẹ́ẹ̀ tó jẹ́ pé ògo wọn náà ti fi lo ìgbà ògo wọn ló kù fún wọn kòròfo ni kọ́ wọn máa gbàdúrà káàkiri bó ṣé wọn wòlíì yẹn fẹ́ fún wọn see me kì í sọ pé there is a ipe wòlíì kan ní special solution èyí tó bá gbàdúrà fún tọ́lọ́run bá jẹ́ ó gbà èyí tọ́lọ́run bá fi hàn pé ṣe nǹkan báyìí lé lórí tó o ṣe bó o bá gbé Fájọlẹ̀ tó o bá rí ṣe gbogbo èèyàn tó let me tell you gbogbo èèyàn tó okay mo believe nínú wòlíì synagogue dáadáa because ọmọ ìlú mi ni wọ́n you understand mo máa ń sọ gbogbo èèyàn tó dénú ìjọ yẹn kọ́ ló wà liberated gbogbo èèyàn tó lọ redeem kọ́ ló ti wà redeemed gbogbo èèyàn tó lọ elevation kọ́ ló ti wà elevated gbogbo èèyàn tó lọ Christ embassy kọ́ ló ti dé embassy gbogbo èèyàn tó lọ sí church oríṣiríṣi you understand so but àwọn kan dẹ̀ lọ síbẹ̀ tán dẹ̀ ní encounter tán dẹ̀ rí solution. Yes. So we have different prophets for different gbogbo èèyàn tó bá encounter mi kọ́ ló máa rí solution. Bẹ́ẹ̀ni. But my own is there are some people àìgbọ́ràn pa wọ́n kú. Àwọn kan wà nǹkan tí wọ́n wá kọ́ ni ẹlẹ́dàáyàn fún wọn. Ó dàbí ẹni tó ń fẹ́ travel out. Tí okay ẹ má jẹ́ ń sọ ilé because àwọn á dàbí pé èèyàn kàn èèyàn wá ń lẹ́nu lórí you understand lórí kíní kan. You can't say it. There was a guy tí mo sọ fún pé Aziz wo
má worry ìyanu kan bọ̀ wájú ẹ̀ kó tó da oṣù mẹ́ta. Azeez yẹn wá kúrò, ọ̀rẹ́ ẹ̀ kan David ló mú wá. Azeez yẹn wá kúrò, ó wá lọ sílé ọtí. Owó tó kù náà àkáǹtì wá fi ṣe fàájì fáwọn ọ̀rẹ́ ẹ̀ pé wo ìwọ ṣèbí wọ báyìí ó wá bẹ̀ sí lérí. David yẹn wá pè mí pé hello wòlíì Azeez wà nílé ọtí bẹ́ẹ̀ pé gbogbo nǹkan tí mo sọ fún wọn ní Azeez bẹ́ẹ̀ sì lọ ń tò káàkiri. Mo wá ní òkè kan sọ fún pé kó máa lọ sí church dáàdì wà lákùrẹ́ kó lọ ṣe ìgbélé ń bẹ̀ kó lọ ṣe prayer ń bẹ̀ ẹ̀ understand pé Olúwa ò yan àdúrà yẹn fún un but ìmọ̀ láti fi keep ẹ̀ from outside world. You understand? From outside world ni okay kò dáhùn. Nígbà tí iṣẹ́ tó yẹ kó liberate bọ̀bọ̀ yìí máa dé ó páàkì mọ́tò ẹ̀ kalẹ̀ ọ̀nà lo pencil Camry ó wá gbé bike orí bike ló sì l'accident tẹ́sẹ̀ méjèèjì dẹ̀ kan wọ́n gbéṣẹ́ yẹn fún. Ẹjọ́ ta ló bá tiẹ̀ jẹ́? Ṣé mi ló bá tiẹ̀ jẹ́? Ṣógun kan ni. So nígbà míì àwọn èèyàn you know a lot of people don't number one kọ́kọ́ understand life your purpose, your vision, your mission. God bless you. When you understand it, understand your journey. Má torí pé lágbájá tètè là à ń ṣáájúra wa ṣe ni ẹni kọ́ duplex in last 10 years ó ti ṣá. Ìwọ náà tó bá kọ́ tiẹ̀ ń sìn wọ́n á rí ẹ. Yes, àwọn kan wà tó ń ṣílé lancings àwọn tí ń kọ́ láti bí 15 years ago ẹni kò gbọ́ lẹ́nu wọn ọjọ́ tá a ṣí náà la máa kí wọn congratulations. But a lot of people don't mọ̀ nǹkan táwọn míì kà sí ogun wọn kì í ṣe ogun fún wọn ìran wòlíì ló àwọn kan kò sí kan tó ṣe wọn ìran wòlíì lógun wọn ṣẹ́ni tí wọ́n sọ pé ó yẹ kó ti travel out o kìnìyàn ti wá dogun nínú ayé nìyẹn ọ̀nà láti travel ló máa wá. ló wá ń wá kiri. àwa ta létà ọ̀nà a máa ṣe oríṣiríṣi fọwọ́n náà àgbà padà sẹ́sẹ̀ àárọ̀ ṣé èmi lógun tó ń jà. So a lot of people lóòótọ́ ogun wà problem wà àwọn èèyàn sì bí mo ṣe wà yìí náà èmi náà níbi tó kù sí fún mi. Definitely. Kò séèyàn tí ò níbi tó kù sí fún kò nobody has it all. You understand? Bó ó pọ̀ lóríṣiríṣi ó dẹ̀ yàtọ̀ síra ni. But mo máa ń sọ kíní kan tó bá ti lálàáfíà tí tó lálàáfíà tí ń ṣàlàáfíà ni problem ẹ̀ ṣebí tó bá lálàáfíà ó sì lè má bọ́ kó lọ tọrọ ọbẹ̀ náà. Ó lálàáfíà ò tún wá lówó wàá sún àwọn ẹbí ẹ̀ gan náà wọ́n máa gbàdúrà ikú fún ẹ̀rẹ́yàn tó kú tán sọ pé àdúpẹ́ pé ó kú ni. So ogun wà ṣùgbọ́n wá solution síbi ẹlòmíì kìí religion ó dàbí ẹni tó ń sọ pé ológun ó dẹ̀ lọ mú àgbọn mú ìmọ́lẹ̀ ṣe báyìí mú tó sọ pé ẹ̀sìn mi ò gbà bẹ́ẹ̀. Ṣé mi lógun tó ń jà nínú bíbélì kan ṣé gbà tí odò mara korò kí ni wọ́n ṣe? Wọ́n buyọ̀ náà. Bẹ́ẹ̀ni. Akẹ́wà nú odò kí ni wọ́n ṣe? Wọ́n gégi. Bẹ́ẹ̀ni. Amú itọ́ àṣẹ àfiṣẹ́ṣẹ́ ìyanu. It is not just prayer, it is a step. But some people mani ẹ̀sìn mi ò gbà. Why then follow your ẹ̀sìn now then you don't complain. Follow your religion máa ṣàdúrà ṣàmì ẹ̀ amen then don't complain. Ọjọ́ tí àdúrà bá gbà ó gbà nìyẹn. But irú ogun wo ló ẹbí wọn irú ogun wo ló ń jà wọn ẹlòmíà ní kò sówó ẹlòmíà ní kò sákòjọ ẹlòmíà ní kò sọkọ ṣé gbogbo èèyàn ló máa lọ́kọ dá lẹ́nu. Mo gbọ́ kí ní ìrí lẹ́nu èèyàn. Ok gbogbo èèyàn ló máa gbé lọ́kọ dá lẹ́ báyìí ṣé gbogbo èèyàn ló máa fẹ́ single. Ok bíbélì tó sọ pé nígbà tó pin ayé bá dé obìnrin mélòó kan á máa dìmọ́ ok ẹ tó bá ní ká túmọ̀ bẹ̀ yẹn obìnrin kan á máa dìmọ́ obìnrin kan ok ṣé kò wá ní sáwọn obìnrin tá jẹ́ second wife ni. Definitely. Looking at that I understand ṣé kò ní so ṣé gbogbo obìnrin báyìí nínú ayé ló máa fẹ́ single guy ṣé gbogbo obìnrin dẹ̀ ló máa gbélé ọkọ dalẹ̀ ni. See my own is ohun tọ́lọ́run bá ohun tí ìṣẹ̀dá bá yàn fún ẹ gbà á gbogbo wa la ní expiry date ó pẹ́ jù láyé wá 20 years wàá lò láyé wàá dẹ̀ lọ ó pẹ́ tán nínú ọmọ tó bí ìwọ kọ́ lóní aṣọ tó ní ìwọ kọ́ lóní owó tó ní ìwọ kọ́ lóní mo kíní kan dẹ̀ wá yé mi ohun tó o bá kórìíra jù nínú ayé nígbà tó o bá kú òun náà máa fi lọ òkú ẹ̀ tó o bá kórìíra ariwo nígbà tó o bá kú ariwo àkọ́kọ́ wá tó o bá jẹ́yàn tó wà secretive tó fẹ́ kó mọ̀ nípa ẹ̀ tó o bá kú oríṣiríṣi nǹkan controversy ló máa ṣẹlẹ̀ tó o bá kórìíra ìdọ̀tí tó o bá kú yàrá ẹ̀ wá ṣe ó máa dọ̀tí. So you don't have say lórí gbogbo property tó kó jọ gan when you are gone you are gone. ṣáwọn èèyàn ń dá 120 years mọ́ láyé báyìí ni ó wá ti lo 100 tó lo 80 then tó ṣe at the end of the day there is an expiry date for all these things táwọn later wá. After money when you have money I used to say kó o tó save 1 million ọ̀pọ̀lọpọ̀ 900,000 ló ti máa sọnù.
kó tó save 10 million ọ̀pọ̀lọpọ̀ ló ti máa sọ dànù. Then after tó bá save you will now see 1 million yàrá dàbí 100,000 lójú ẹ̀ until the next 10 million. Tó tún bá rí 10 million tún dàbí 1 million lójú ẹ̀. Money will never be enough for you. Problem dẹ̀ ni tó ṣe ń ga sí náà lógún. Àwọn olówó ò ní ìsinmi o. Bó ṣe ń ga sí náà lógún ṣe pọ̀ sí fún Ọlọ́run bá ń gbọ́. Bó ṣe lówó sí náà lógún ṣe máa pọ̀ sí. Bó ń gbà míì ohun ọwọ́ ẹ̀ ò tó. Má fi gọ̀gọ̀ fà á. Aláwo ló ń lá síra ẹ̀. Ṣáàlá ògo ni. Ṣé o ti ẹ̀ rò pé ògo ẹ̀ tó 10 kilobyte ni? Ṣé o tó 1 terabyte? Ṣé ògo ò kì í ṣe 1 MB? Ẹni tó bá ní ògo 1 MB tó wá ń wá 1 terabyte ẹ̀ pé o máa sáré àṣà pàjùdé ni. Àṣà ìmọ́tò kọlu kẹ̀kẹ́ oye tó o bá gbé wá náà ló máa lò. Wọ́n máa ń sọ pé ìwọ tó gbò bá pọ̀ kó o ṣògùn owó sà kò lè jẹ́ fún ẹ. So mo máa ń sọ kinní kan ogun ẹlòmíràn ní kan òun ṣàn wá solution. Ó yẹ kí àwọn babaláwo pásítọ̀ àfà àwálé ẹ kó lówó jù láyé. Mo sọ àwọn tó ń ṣiṣẹ́ mẹ́ta yẹn tó ń fi ipá àwọn ló ní àṣírí lọ́wọ́ àwọn ilé ẹ kó ní owó jù. Kí ló wá dé tí wàá fẹ́ kí babaláwo ṣe àjò fún ẹ láti fi pé kó o máa ní 100 million fi 500 million babaláwo yẹn yóò ṣe fúnra ẹ. Kó ṣe fún àwọn ọmọ ẹ kó ṣe fún kíni tí ò bá ní nǹkan tí kí ló fà á tí kò ṣe lè ṣe if it is number one tó bá legit or tí ò bá ní nǹkan tó lè mú lọ́wọ́ I understand. So gbogbo àwọn babaláwo àbàbá kan wà ń lù wá àwọn èèyàn máa gbé mọ́tò wá bá gbàràgbàrà wọ́n mọ̀ ní pé bàbá àwọn ọmọdé náà máa ń pè kí ló dé ṣé kíní náà fáwọn ọmọ ẹ̀ náà wá mọ́ káyí máa wò pé ẹ pẹ̀lẹ́ tó bá gbé ráìsì fún bàbá yà lọ́ máa fi ṣètọrẹ àánú kí ló dé ó dẹ̀ ń ṣe kíní yẹn fáwọn mọ́tò bọ̀gìnì pa àwọn ọmọ bàbá yẹn náà wọ́n hustle ni kò ṣe fún wọn tí tó fi kú o so òun ló yé òun ló dẹ̀ understand but tèmi ní pé understand your life gbogbo yàn ló ń jagun ó kọ̀ pọ̀ jù wá lọ ni kí ló máa mú ẹ kúrò ní Nàìjíríà tí wàá tún travel àti lọ máa jagun bóyá destiny ẹ̀ gan bóyá Canada ò kì í ṣe ìlú ìmúṣẹ ìran ògo wọ́n ta Joseph lọ sí ìlú ìmúṣẹ ìran ògo ẹ̀ ni ó la ogun kọjá wọ́n ta kúrò nínú ìlú ẹ̀. náà ìlú ìmúṣẹ ìran ògo náà ta lọ. Yes ìlú ìmúṣẹ ìran ògo ni but some people don't want to experience fire they don't want to experience turbulence they don't want to experience pain and sorrow they don't want to they just want ó dàbí kí ọmọ 20 máa sọ fún mi pé bí ìjà yé òun my life is slow how do you mean your life is slow at 20. how ọmọ 20 sọ pé wò lákòójọ are you normal òun sọ okay ẹlò máa kíní kan yá kí ló ṣe é ó yin ṣọ́ọ̀tì gan let me tell you ọmọ 35 ọmọ 40 years tó ń gba 100,000 salary ìyàwó ẹ̀ ń gba 100,000 salary ẹni ọmọ 5 ṣẹlẹ̀ lákòjọ ẹ san wọlé ẹ san gbogbo ẹ wá máa sọ pé ogun kan ló ń jà yín ẹjọ ṣogun Nàìjíríà gan lásán gan èmi ò sọ bẹ́ẹ̀ wá but you know there are some things that we need that should be free for us but it's not free you still have to work and that's just it kọ́nà ọgbọ̀n wà lọ́wọ́ gbogbo ẹ̀ ló máa jagun o wàá jà ni àwọn ọmọ tó o bí gan if care is not taken àwọn náà já tí wọn kọ́kọ́ ní ọlá kan ní owó tèmi ni pé àlàáfíà máa dùn. bọ̀dá àìsàn ò dáa kò dáa àdúrà mo fẹ́ bọ́ kò easy láti gbà àdúrà Olúwa má jẹ́ kó dé bá mi ó bẹ́tà lórí mo fẹ́ bọ́ làwọn kan gbà tán fi kú títí àdúrà mo fẹ́ bọ́ kógun dé kéèyàn máa sá. It's not easy so call on ṣàánú wa já ogun ẹ fight your battle má relent wàá pàdé wòlíì tiẹ̀. I believe in heart connection spirit connection if your spirit feels like let me connect with this person kọ́kọ́ wò bóyá spirit ẹ wá connected náà má gbọ̀n má kánjú má fọ́ just calm down you understand me okay before you come and come on 19 ọmọ 17 ọmọ 18 ọmọ 20 22 má wá don't call me just be on your lane ṣì máa hustle náà máa gbàdúrà ní kọ́nà ẹ̀ máa gbàdúrà nínú church ẹ̀ má ti wádìí bí ogun kan jayé ẹ̀ náà ṣáà máa gbàdúrà because there are some mystery you no understand tó bá ṣàlàyé fún ẹ ẹlòmíì gan àti kú kó tó dọjọ́ ikú tó bá gbọ́ problem ayé àti kú kó tó dọjọ́ ikú so if you feel like you want to connect with me it's your choice but I'm not telling you to come. That's it. Okay. And I'm not saying that way I'm the author and the finisher. Tí Olúwa bá fi àyè lẹ̀. Definitely. Our resolution. Definitely. God bless you for this. God bless you. Because a lot of people are good. Like I have a lady that DM me last week. Is 25 years. Ó dẹ̀ ló ti bímọ mẹ́ta fún ọkùnrin. Wà ní bọ̀bọ̀ yẹn náà yẹn.
wá ń béèrè lọ́wọ́ mi pé ṣé ìwọ ṣì máa ṣoríire láyé báyìí at the age ó lè má of ṣoríire mọ́. 25. ó lè má ṣoríire Like ó dẹ̀ lè ìmọ̀ kan tí mo tẹ̀ bí ṣoríire. èmi kún kan fi ẹ̀ fi sákàìfù ni pé what kind of ẹ má sọ nonsense is bẹ́ẹ̀ ó lè má jẹ́ nonsense ó lè má jẹ́ nonsense. because I have a lot of them o mo ma àwọn mi wà tí mo máa ń bá sọ̀rọ̀ àwọn mi wà tí mo máa advice but mo kàn tiẹ̀ kọ́kọ́ pen díẹ̀ náà because as in ṣé ẹlòmíì ṣé brain ò kí n activate ni. mo sọ lẹ́ẹ̀kan pé jì ò ní jà yín. àmì no like òun fẹ́ ọkùnrin ọkọ tẹjọ ń gbé ni o ọmọ àkọ́kọ́ like ó máa ń nù ẹ́ ọmọ ẹ̀kejì ó sì ń títí ọmọ ẹ̀kẹta like wọn ò ní o wọn ò ní àìní love òṣìwò. ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má pe love ló ṣì mọ́ love mi. mi n jábà love bẹ́ẹ̀ yẹn. ìfẹ́ ò ní ṣe yín bákan bákan. there should be love with money. No, love is not. See, no, don't say that. Let me tell you. I know love is not money. See, I know love is not money. But love will make you be stupid where you should be wise. To somebody that is beating you. Forget it. Love will make you say sorry to somebody tó yẹ pé ó ti mú ọ̀bẹ rí pé wọ́n á pa ẹ́. Love. But I used to tell people, youth tó bá ń gbọ́ mi, when you love, make sure your brain is well activated than your heart. Our heart is weak. Our brain is wicked. Ṣẹ́yìn obìnrin àbí? Naturally everybody. Brain wa ló tètè máa ló máa lè sọ fún ẹ. Ó máa jẹ́ kó rí. Ó máa sáré charge heart. Yes. Okay. But heart máa ní feelings kan. Òmò yẹn tó bá ti jí báyìí sá, ó ṣòro pa. But your brain will want to check you. Pé ṣé wà okay ṣá. Bọ̀bọ̀ yà dẹ̀ tún mẹ́wàá dẹ̀ tún bẹ̀. But tá a bá wá jẹ́ kí heart yẹn dominate brain. Kò sọ́jọ́ tó fẹ́ bọ́. Nínú bondage of love. Love ni. Also some ladies. Ẹ̀rù pé ibo ni wọ́n máa sùn kí ni wọ́n máa jẹ. Because wọ́n níṣẹ́ lọ́wọ́. They can't take care of wọn lè feed ẹnu ara wọn. Báwo ni wọ́n feed ọmọ mẹ́ta at 25. She might not even have anything doing. So tóun bá lọ bó lòun fẹ́ gbé. Some ladies. Òbí wọn bully wọn jù láti tètè marry. Some ladies. Ọkùnrin ni wọ́n dúró dè láti validate existence wọn gẹ́gẹ́ bí obìnrin. So it's not their fault. Ẹlòmíì dẹ̀ ibi tó dẹ̀ dàgbà sí. Ẹlòmíì ó kánjú ni, ó sáré ni. Ẹlòmíì ọkùnrin yẹn náà dẹ̀ ló tàn jẹ. Ẹ̀wọ̀n ọkùnrin mi á nà ẹ̀ tán tí máa bẹ̀ ẹ́ bíbí má bìnrin. Wọ́n náà tún máa pé bí àbí àwọn ṣe ni bí ogun ni. Torí pé dis fẹ́ jí mi ní ọ̀sùn jẹ́ kí n filẹ̀. Kó máa ibi sí mo máa ń sọ kíní kan. Ó dọjọ́ èmi kì í anybody tó bá mọ̀ pé tó bá ní fẹ́ ṣe consultation lọ́dọ̀ mi báyìí pé tí n bá ti wádìí ẹ̀ pé ìfẹ́ yẹn ṣì pọ̀ lórí ẹ̀ sá. Èyàn kì í advise ẹni tí ó bá love. Ó love. Tó bá wà careful tó Adélé lọ sọ fọ́kọ pé ẹ tí rí ibi tí ọkọ ti yọ ọgbà lọ ná wòlíì mi. Nígbà tí ìjà bá parí ìyàwó sọ pé wòlíì yẹn ni kì í fi ẹ́ lẹ̀ wòlíì yẹn tiẹ̀ sọ pé kìíní bẹ́ẹ̀ wòlíì yẹn tiẹ̀ sọ pé obìnrin tó wà in love. So àwọn ọmọ yẹn let them be careful. Ẹ jẹ́ kí wọ́n rí i pé àwọn náà ní life. Life outside a man. Mo sọ love kọ́ ló ń gbé marriage dúró. Ṣó easy láti bá ọkùnrin gbé fún 30 years ni. Láti bóbìnrin gbé fún 30 years. Èèyàn kan 30 years. Ṣó easy kò easy. There are sometimes you might fall out of love. What will keep you going? Mo dẹ̀ máa sọ obìnrin tó bá níwà á dàbí pé ó fún ọkùnrin lógún jẹ ni. Ìwà kì í ṣe pé kò gọ̀. Okay. You must have a say in the marriage. Definitely. Gbogbo obìnrin kọ́ lọkùnrin má lè kọ́kọ́ náà lè fò sókè kan fọ́ létí o. Ṣé gbogbo obìnrin jẹ̀lẹ̀? Gbogbo obìnrin lọkùnrin adédé sọ pé òun fẹ́ fọ́. No, you have lost yourself as a woman. Gbogbo obìnrin kọ́ lọkùnrin fọ́ létí. Tó bá níwà sí o. When you are a woman of valor, a strong woman, tí ibi tọkùnrin mi tó ní girlfriend síta ṣùgbọ́n ó bá girlfriend yẹn sùn tán girlfriend yẹn wá yájú sí ìyàwó ẹ̀ ọkùnrin yẹn á dẹ̀ fọ etí ẹ̀ pé mi fìyàwó mi ta yín don't never ẹ tí ìwé rí. tó máa sọ pé never you talk to my wife like that ó ṣe bá gẹ́ yẹn sùn tán ni o má bá ìyàwó mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò fìyàwó ẹ̀ ta yín. Tí ibi tí girlfriend mi mo máa ń rí àwọn kan ṣiṣẹ́ tá ní pé girlfriend ọkọ wọn ń búlì wọn ó dúró tán lóbìnrin. Girlfriend yóò a máa bẹ̀rù ẹ̀ kò ní lè bẹ́ẹ̀ fi gagbága torí pé ó mọ̀ pé ìwọ gan dúró déédéé gẹ́gẹ́ bí obìnrin ó mọ̀ pé ọkọ yẹn gan ò tó sọ̀rọ̀ ẹ láì dá lọ́dọ̀ òun but because how tọkọ ẹ ṣe rí ẹ yóò máa sọ àwọn adáró ẹ kalẹ̀ bíi chinchin níwájú ọ̀dọ̀ girlfriend
because you have lost yourself as a woman. What do you bring to the table? Wọ́n máa sọ pé àwọn bring mo sọ tí n bá jọ́kùnrin tí bá ti interview obìnrin pé báwo ni o kí ló wọ́ ẹ̀ kíní kan tó bá sọ fún tí máa ní kí ló fẹ́ kí n máa èlò ni kí n máa san fún ẹ lóṣù. If you mention a price, I will not marry you. What are you selling? What are you selling? Kí ló ń tà tí màmá sọ salary fún ẹ? Is it not, are we not building an empire together? Is it not partnership? Nígbà míì, ògo obìnrin ló máa rán tọkùnrin. Tí wo obìnrin bá wá gbé glory tiẹ̀ lẹ̀ ẹjọ́ jìyà kú nínú. Nígbà míì, obìnrin lè dìde látara ọkùnrin. Kò easy kẹ́ obìnrin àtọkùnrin tó jọ lówó papọ̀. Ní ẹ understand? Nínú kó jẹ́ pé obìnrin yẹn build ara ẹ̀ látara ti ọkùnrin. Ọkùnrin yẹn build ara ẹ̀ látara ti obìnrin. So àwọn obìnrin máa ń tó bá ti marry or tó bá ti pàdé ọkùnrin, they forget their glory. You can be a good woman, a woman of valor tó ń ṣiṣẹ́ tó dẹ̀ balance home ẹ̀ tó dẹ̀ ní respect. Kì í ṣe pé tó pé o ti wá rí tanṣó kó wá rí pé kó ìwà tọkẹ wá jọ ń ṣe competition nínú ilé. If I'm a man, I will not take nonsense from obìnrin o, but I will respect my woman. Ìwọ obìnrin náà, don't forget yourself. Kó wá gbà pé I'm the head. Èmi ló máa ṣe gbogbo nǹkan nínú ilé. Kò sí ọkùnrin tó lè wà nice sí obìnrin bẹ́ẹ̀. You are making your own money. Where are you? Bolon keep owó tiẹ̀ sí. Okay, now you don't want to make money. You will get ẹ̀sọ́ yẹn wá nà pa. Wá nà pa ẹ sọ fún kó kọ́kọ́ lọ jókòó náà kó wo ibi tóun ti sọ́nù. Ó bẹ́tà kó bẹ̀rẹ̀ sí jẹ̀yà ń sìn ju kó wá postpone ìyá yẹn dọjọ́ alẹ́. Okay, àwọn yẹn máa ń postpone. Ìyá 40. Ìyá 40, 50, 60 years. Ìyá yóò dá. Bóyá tó yẹ kó jẹ́ ń sìn jẹ́. And it's not about marriage, early marriage now. No, our marriage will fail, won't break lójoojúmọ́. Tọ́lọ̀ bá pè tiẹ̀ ní early marriage, okay? Tọ́lọ̀ bá pè tiẹ̀ bẹ́ẹ̀, don't be bullied, don't be pressured. No, know what you want. Ẹ bá mi sọ fún àwọn ọmọ yẹn kó ṣe jẹ́jẹ́. Ẹ ṣé gan. Adúpẹ́. It's an amazing having you here. Thank you. Let's dive into the main reason why you are here. Bully Mike Executive Car Hire, you guys operate in Ibadan and Lagos. But from Ibadan and Lagos, you can actually go to different states. Yes, anywhere in Nigeria. Bully Mike Executive Car Hire is a company that hire car out to people that need it. We do some services like we pick up people from airports, both international airports and local airports, Ibadan airports and Lagos airports, to their destination. We do conferences. We hire car for conferences, wedding, any occasion that you. So once you are just going anywhere that you need a car, just give us a call. You need a private car to take you there safely. Yes. Well, even if you want securities. Yes. You do escort. Yes, we can give you security too. Wow. Okay, what if a client call you that they want you to come and pick them maybe in Abuja to Ibadan? We can do. Or they want you guys to come and pick them from Ilorin to Ibadan to Lagos? We can do. You can actually go there. Yes. A client, when they book you, that they don't have any problem booking you. Our company is registered on CAC. How do you operate? Will they book you ahead or? Yes, they will book us ahead. They make payments? Not all payment. They can just make deposit and then we give them their service, and then after we finish the service, they can balance up, pay us off. Yes. Okay. It depends on the deal they want. We do 7 days, 14 days, 21 days, any days they want. Just give us a call. Our number is there. So what's the name on social media? It's still Bully Mike Executive Car Hire. Still the same name, Bully Mike Executive Car Hire. Yes. So, and your company is registered, so you assure people to put their mind at rest. No problem about that. So, for a lot of people to reach out to you, our number is 070-6629-4580. The second one 080-7862-7598. And your email bullymikecarhire@gmail.com. Okay, so you pick up from anywhere in Nigeria, anywhere to their destination. Ibadan Airport, Lagos Airport,
táwọn tó bá fẹ́ ṣe ìgbéyàwó wọ́n lè pè yín. Yes. ẹ dẹ̀ máa gbé wọn láti ibi tán ti láti hotel dé anywhere tó máa fẹ́ tó máa fẹ́ kẹ́ lò bóyá 3 days pẹ̀lú àwọn gan. Yes. tó máa fẹ́ lọ sọ́ni mú nǹkan. Yes, they should just give us a call. A máa gbé wọn lọ. Wow, téèyàn bá ń bọ̀ láti abroad tó ní pé ibo ni màá dé sí o kó kàn pé Bully Mike executive car. We do people from UK, US, Canada. Wọ́n máa ti fún wa ní land time wọn. Àti venue àti airport ẹ máa lọ pick wọn then destination tó bá ń lọ. People coming from Abuja to Ibadan airport and they pick one from Ibadan airport. People come from outside the country, they want to land in Lagos and they pick one from Lagos airport. Wow, wọ́n tó bá dẹ̀ fẹ́ jáde tó fẹ́ travel tó fẹ́ gbé mọ́tò ẹ̀ dání tó fẹ́ káwọn kankan gbé lọ kán drop ẹ̀. So thank you so much. I think you know much about Bully Mike executive car now. Yes, sir. So they are on social media and you can reach out to them on social media. Bully Mike executive car. Please do well and do good to patronize them. And I'm very sure you won't regret. Thank you. Okay. So there is one, let me say, controversies and there are some things don't share online that we heard about you, and it has been like a burden to a lot of people that they don't yàtọ̀ sí irọ́, and a lot of people have now been thinking maybe it's a content because ọ̀rọ̀ yẹn escalate gan to the extent that a lot of bloggers and people are doing live, and we heard there's one time that one interview in lórí live and all that, but to people's, a lot of people ló ti gbọ́ òótọ́, but àwọn tí ò gbọ́ òótọ́ tí wọ́n gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ gangan ló pọ̀ jù. Yeah, so and we want you to put more light on it. Mo dúpẹ́, thank you for this. Thank you for this. Torí pé mo mọ̀ pé before you yourself kẹ́tó sọ pé you want to know more about it, you would have done your research in one way or the other. Okay. Ó ṣẹlẹ̀ ní mi ò ní fẹ́ jẹ́ ká gba àkókò lórí ẹ̀, you understand? Was it last month or May? Somebody chatted me up pé please òun fẹ́ fún yàn kan nọ́mbà mi. Mo ti bẹ́ẹ̀ ni ẹ̀ sọ̀rọ̀ in last year, that was lórí live program. Okay. Ó ní I want to give somebody your number. Mo ní okay, you can go ahead. Ó dẹ̀ fún ẹni yẹn nọ́mbà mi, ẹni yẹn introduce her orúkọ òun jẹ́ Mrs. Favour. Òun wà ń Kaduna, blah blah blah. Òun fẹ́ ṣe consultation. Truly, that's what for your consultation. Okay, consultation is a paid session. You understand? Okay. Okay. Consultation, marital, something. Are you coming to the office? Only no, one-on-one. Or phone, online. Okay. Money to write. Okay, check back. So time because it's a rate. Mo ma call ni. Torí èèyàn kan tó wá ṣe consultation lọ́dọ̀ mi rí tó ní Prophetess yẹn kò rí wọn kò ṣe bó dẹ̀ mọ̀ pé nǹkan tí mo sọ fún mo mọ̀ nǹkan tí mo sọ fún. Tó acknowledge. But next because ó fẹ́ cloud chase ó fẹ́ chase cloud kìíní kan mo wá ní okay láti sin lọ èèyàn kan wá ra iPad fún mi pé ó máa easy voice to text ẹ bá kọ̀ tí ń sọ bẹ́ẹ̀ ẹ kọ́ máa lè send ẹ̀ sẹ́ni sí wọn bẹ́ẹ̀ yẹn wọ́n máa ní lórí fóònù wọn so it will serve as an evidence nǹkan tí mo sọ fún leléyìí ṣe pé WhatsApp kì í ṣe recording téèyàn bá fẹ́ ṣe screen record tẹ́ bá ń call WhatsApp àbí tẹ́ bá gbé another phone sí ìyá so mo wá send ẹ̀ sí woman yẹn mo wá ní call me when you can okay nígbà tó dáa I think the third day or fourth day ó wá pè mí lálẹ́ nǹkan bí 8 mo wá ní okay madam this is a paid session you paid money now I am for you I have time with you are you alone there mo ní mi kì í fẹ́ tí n bá fẹ́ ṣe consultation fún ọkọ kí ìyàwó ẹ̀ wà ń bẹ̀ ọ fún ìyàwó kí ọkọ wà ń bẹ̀ tó bá wá wù ẹ́ after nǹkan tí n bá sọ fún ẹ lọ sọ fún ẹni tó bá wù ẹ́ láti sọ fún ó wá ní òun nìkan ló wà ń bẹ̀. ó sọ pé òun nìkan ló wà ń bẹ̀. Yes so èmi náà wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lọ bíi tap gẹ́gẹ́ bó ṣe pè mí mo ṣáà ń sọ̀rọ̀ lọ ok nǹkan báyìí olúwa sọ pé àṣírí kan wà láàrin wa àti ọkọ ẹ̀ tó lè mú problem wá ẹsẹ̀ kan dùn ẹsẹ̀ ò sì ń dùn ẹ̀ ṣe nǹkan báyìí mo rí pé ọkùnrin kan wà lẹ́gbẹ̀ẹ́ tó máa ń sunkún lójoojúmọ́ ok ọ̀já méjì wà níwájú ẹ̀ ìwọ kọ́ ló ní ọkọ ẹ̀ ń fọ ọ̀já yẹn but òun kọ́ ló ní so ibẹ̀ yẹn gangan ni problem ti wá ṣẹlẹ̀ so wá ní kíní kan mo wá sọ pé madam ọ̀já méjì túmọ̀ sí ọmọ méjì ọkọ ẹ̀ ń tọ́jú àwọn ọmọ yẹn òun kọ́ ló ní àwọn ọmọ yẹn máa yẹn wá gbọ́ èmi ò mọ̀ kọ́ yẹn hand. ọkọ ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ gbọ́. Oh yeah because she told me the husband ó sọ pé ọkọ òun ò sí ń bẹ́ẹ̀. So wọ́n tún wá pè padà mí ìmọ̀pọ̀kọ ẹ̀ ló put ẹ̀ on again pé kó pè padà.
so she ended the call so gbà tó pè padà èmi náà mọ̀ mo tún wá ó wá ní kí n má sọ̀rọ̀ lọ but I never knew I felt like though her voice was shaking a little but èmi feel pé bóyá irú nǹkan yẹn bóyá yeah so mi ò mọ̀ pé ọkọ ẹ̀ fún kí n tó mọ̀ mo kàn gbọ́ fóònù wúrúwúrú ó wá kọ́ tí mo rò kí ló ṣe woman yìí next thing mo kàn gbọ́ after some maybe the next day in the morning mo kàn gbọ́ maybe òru ọ̀yìn ìdájí mo kàn gbọ́ voice note ní ẹ̀yin wòlíì yìí ayé ti bàjẹ́ ìbá ti dá lé mi irú báyìí wọ́n sì lé mi bọ́ta báyìí kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ tó introduce ọ̀rẹ́ yẹn ló kọ́kọ́ send message pé madam what happen my friend chatted me up ibẹ̀ ló kẹ́hìn sọ pé ó ní ọ̀rẹ́ òun ni ẹnìyẹn olùrànlọ́wọ́ òun ni ó ní orphan òun ló máa ń ran ayé òun lọ́wọ́ ó ní prophetess ó sọ pé mo ti jẹ́ kí ọkọ òun lé òun bọ́ta pé òun mọ àṣẹ tí mo fi sẹ́nu tí ọkọ òun fi lé òun bọ́ta tí bí mo fẹ́ gbọ́ ọkọ òun ni next thing wọ́n tag mi ní gbọ́kọ́gbọ́kọ́ so èmi fi pé mo ní sí your friend pé ọ̀rẹ́ o fẹ́ sọ nǹkan tó wà ń bẹ̀ fẹ́ maybe she's shy jẹ́ kó calm down mo ní jẹ́ kó calm down pé she will tell you èmi fi pé ẹ mọ̀ first day second day third day woman yẹn ṣáà ń da message bò mí ọ̀rẹ́ àti òun gangan mo ti gbọ́ kọ́ òun bẹ́yẹn o òun mo bọ́ kọ́ òun ṣe ní nọ́mbà mi bá mi sọ̀rọ̀ I will drag you to the world màá ṣe kíní kan ó bí mi pé kí ni solution mo wá ní ṣé o fẹ́ kí n lọ fi ìbòjú bojú ọkọ ẹ̀ pé kó má rántí nǹkan tí ó gbọ́mọ ni but number one kọ́kọ́ acknowledge pé you are at fault o ṣáà lọ parọ́ fún ọ̀rẹ́ tiẹ̀ kìíní kan so gbogbo evidences tó ń send mo ń screenshot ẹ̀ mo ń save eléyìí tí mo lè save mo save ẹ̀ bẹ́ẹ̀ because pé o ti sọ pé òun á drag me tó bá jẹ́ pé ibi tí mo wà lówó òun bá ti nà mí bolẹ̀ she was just ranting so ó tó point kan tèmi náà bínú online la wà mí ìbá máa play àwọn voice record yẹn so ó ṣàṣọ oríṣiríṣi mo wá ní okay calm down kí ni solution I can come to Kaduna tó sọ pé ó wà yẹn let me come so nínú kíní yẹn náà ọkọ ẹ̀ bá mi sọ̀rọ̀ ọkọ ẹ̀ sẹ́mẹ́sẹ̀ pé kí n jọ ayé òun ti bàjẹ́ òun ní low sperm count òun mọ̀ pé ó máa lè ṣe nǹkan bẹ́ẹ̀ fún òun fi pé low sperm count yẹn ti lọ ní òun 50 years àbí 51 or 50 ló pe ra ẹ̀ ọmọ méjì for that matter mo wá ní kọ́kọ́ don't talk to me anymore except your wife is there torí ìyàwó ẹ̀ ni mo mọ̀ lórí phone except tó bá wà ń bẹ̀ tẹ́jọ́ jókòó báyìí then we know what we will do ọkọ ẹ̀ send voice note nígbà méjì èmi náà send voice note ọkọ ẹ̀ nígbà méjì ní ìbá ọkọ ẹ̀ sọ̀rọ̀ mọ́ mo block ọkọ so ìgbà tí next thing tí mo kàn máa rí ọ̀rẹ́ ẹ̀ kọ̀ jáde wá sí social media ní pẹ̀lú picture mi lókè gbàgàdà pé a prophetess snatched my friend's husband omi dà pé na so na dey do for here pé how come so mo fẹ́ pe lady yẹn wọ́n ní kí n má pè kó má fi pé bóyá mo fẹ́ bẹ̀ òun you understand mo fẹ́ pe ọ̀rẹ́ yẹn pé why will you do this ó ti gbé sí mo ti rí kó ti rí over 900 views already so kí ni mo fẹ́ pè fún mo wá filẹ̀ so ọ̀rẹ́ yẹn wá send message sí mi ò wá response ọ̀rẹ́ yẹn mọ́ woman yẹn wá send message sí mi ò dáhùn mọ́ gbogbo nǹkan tó ṣáà send mo ṣáà save ẹ̀ ń tèmi mọ́ save ẹ̀ so mo wá sọ fún pé kò síbi tó bá drag mi lọ I promise you never to answer you kí ni yẹn ló wá prompt ẹ̀ pé mo ti fún ní word mi pé I will not come and respond to dragging ọjọ́ yẹn mo kọ̀ wí blogger kan tó kọ̀ pè mí ni pé ó wà lórí live mo wá pé this one is not even professional enough to even kọ́kọ́ wá béèrè ní lẹ́yìn pé what happened orí live ló ti gbé mo kọ̀ bẹ̀rẹ̀ so for almost 3 hours mi ò èmi fi pé ìyàwó yẹn gangan tó ní ọ̀rọ̀ kò possible kó jáde wá sórí social media I felt like that láì ṣe pé yàn sí wín mo fi pé kò lè jáde so àṣírí tí ìyàwó ń bò èmi fi pé ìyàwó yẹn ń bò àṣírí yẹn pé ọ̀rẹ́ yẹn ni kò mọ ìkọ̀kan tó wà ní. definitely gan kò sọ fún ọ̀rẹ́ nǹkan tó ṣẹlẹ̀. no kò sọ fún ọ̀rẹ́ pé mo ti gbọ́kọ̀ òun ni so ó feel pé tí ọ̀rẹ́ yẹn bá ń gbé pressure lé mi lórí ó rò bá mo ní one special power láti jẹ́ kí ọkọ òun padà wá sílé even though tó bá ní àdúrà téèyàn lè ṣe kéèyàn bẹ ọkọ kéèyàn dẹ̀ ṣàdúrà kọ́lọ́run ṣàánú ṣebí ó máa ní béèyàn ṣe máa ṣe not you acting like. yes. nígbà tí woman yẹn tó ṣàṣe mo wá ní òkè ibi tí ọ̀rọ̀ yìí dé nsìn ìyàwó yẹn ò lè bọ́ta èmi náà ò dẹ̀ lè sọ anything àwọn pípì yẹn ṣáà conversation yẹn wà toxic lórí page first blogger mi ò sọ anything mo ṣáà argue mo ṣáà sọ oríṣiríṣi which ẹni tó bá mọ̀ mí mọ̀ pé eléyìí tí mo ń ṣe ìgò I'm not wired like that I believe in a peaceful environment introvert kọ wa ṣẹṣẹ ìránṣẹ́ lọ ọjọ́ tó bá ní jẹ ọjọ́ tó bá ní dá sunkún ẹ̀ so nígbà tí ìyẹn tún wá lọ another blogger tún
tó wá pè mí ṣé mo láǹfààní láì dárúkọ blogger yẹn. Nelly dárúkọ. ọkọ àwọn single mother wá chat bó ṣe chat office phone ni wọ́n ná chat sí ní nọ́mbà tí wọ́n ní consultation number ni so àwọn yẹn wá forward kíní yẹn sí direct number náà wọn team mi wá forward pé peg ọkọ àwọn single mother blogger kan máa pè wọ́n máa chat pé kíní kan èmi dẹ̀ ti fún wọn ní rules and regulations pé don't attend to any blogger again. Okay. So àwọn wá sọ fún pé no, Prophetess is not ready to respond to anybody. So later mo wá pé for the fact that pé máa yí ìyẹn blogger yẹn pé ó ṣe béèyàn tó wise. Bẹ́ẹ̀ni. Tó wá. Wọ́n ti kọ́kọ́ pè náà. Tó kọ́kọ́ pè náà pé okay kò wá yẹ kémi náà wá ṣe bẹ́ẹ̀ pé mi ò rí wọn pé wọ́n ń ṣèyàn. So mo wá sọ fún wọn pé okay kí wọ́n mo ti gbàgbé nǹkan tí mo sọ fún ọkàn àwọn single mother yẹn. ọkàn single mother sọ voice note kan pé àwọn máa drag mi fáráyé you understand pé ẹ̀mí mi á gbọ̀n. Lóòótọ́ bí mo ṣe gbọ́ voice yẹn àyà mi já pé wọ́n náà fẹ́ drag mi lórí nǹkan tí mi ò ṣe àyà mi á já ṣé mi wà ní jáde báyìí wá explain ara mi. So my partners were calling me home and abroad PEG ẹ gbọ́dọ̀ sọ pé ẹ ní response eléyìí o because ẹ máa sọ pé I see àwọn tó bá ń criticize èèyàn like they are legless they are wingless wọn ò ní ìyẹn tó fẹ́ fi fò they don't have a life. That is how I see people. Èèyàn ò kí ń criticize ẹni téèyàn bá jù lọ. Èèyàn kì í criticize ẹni téèyàn bá jù. Ṣé èèyàn máa dédé ń bínú get mine ni? You don't understand? Yes now. Ẹni tó bá fi ìpojú ẹ̀ ló ń ṣe nǹkan tó ò lè ṣe ló máa rojọ́ ẹ̀ láì dáa ló máa drag ló máa yes now tó fi ìpò lè fi climb back kan. You don't understand me. So me mo rò pé. Ẹni tó bá rí rẹ̀ bí ẹni lẹ̀ ló máa drag yes now. So it's not like pé wo tó máa ń dárúkọ mi why tí màá ṣe mo máa respond mi ò wà legless now mo ní ibùdó wá lóde èèyàn tó máa mention orúkọ mi báyìí bí káwọn bàbá Adébóyè sọ pé mo ṣe kọ báyìí mo ní bí amòlè wá dáhùn kémi náà ògo bàbá yìí ga o jẹ́ kémi náà climb on it o mo ní but people that don't drag me I don't see them as somebody that have life special something so mo ní bọ̀ eléyìí ó ti mú ọkọ snatching ọkọ lọ́wọ́ pé ṣe àpá àwọn èèyàn dey respect especially wòlíì obìnrin o pé kí n jáde mo wá ní òkè so ọkọ àwọn single mother wá wà lórí life ní ọjọ́ yẹn wọ́n wá pè mí lórí phone directly so bó ṣe pè mí lórí phone sim card yẹn wọ́n ní direct line mi but sim card tí àwọn chat WhatsApp yẹn orí phone ọwọ́ mi ló wà you understand so wọ́n ṣe pé kíní kan orí life ni wọ́n ti pè woman tó bá mi sọ̀rọ̀ yẹn oh God if tó bá rí fídíò yìí mo yìn wọ́n she was so gentle and calm. Kò séyàn tí irú wọn ẹ̀ bá sọ̀rọ̀ bó o bá ní ẹ̀mí bínú wà á kọ́kọ́ calm down because me gentle. For the fact that pé mo jẹ́ wòlíì tó bá fọ́ mi létí ọ̀tún mi ní kọ́ tó sì fún ẹ̀ ìgbàgbọ́ mi ò débẹ̀ máa fọ́ tí ẹ̀ padà mo wá lè fà á lọ́wọ́ pé máa bọ̀ já lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run. àti máa kọ́ ṣe 1-1 náà. no o lè fọ́ mi létí ọ̀tún kí n kọ́ tó sì fún ẹ̀ náà I will slap you back o torí o no so woman ẹ wà calm sọ̀rọ̀ wọn ni okay for the fact that you spoke to me this way mo bí wọ́n ṣe mo wà lórí live wọ́n ní yes mo wà lórí live yẹn bí àwọn 1.4 bí 1.3 ló ń wò mí mo ní Jesus comment section yẹn ti brutal mo wá ní láti calm wọn down pé adájọ́ gan tó ń dájọ́ ń court kò mọ òótọ́ corporate àti ẹni àwọn ló mọ òótọ́ so èmi ìyàwó àti gẹ́ẹ̀ yẹn Luciana àwa mẹ́tẹ̀ẹ̀ta ló mọ òótọ́ so ẹ má jẹ́ kẹ́ni kankan gaslight mi àbí kó fi mí sí corner kan mo ní náà reason tí mo ṣe máa jáde ni pé respect mo ní sí àwọn tó ń wò mí àti mo believe nínú kí obìnrin máa support obìnrin ni mo ṣe máa jáde because ẹ jẹ́ kí ìyàwó yẹn jáde kó sọ nǹkan tó ṣẹlẹ̀ but ẹ fi mí sí corner sí pé wòlíì ló lẹ́tọ̀ọ́ láti wá jáde mo ní but I will respect this gathering so mo wá fún wọn ní ọjọ́ Sunday pé mo máa wá sórí life yẹn níwájú ọláǹtẹ̀ ni èrò ọkàn mi ni wípé ìyàwó yìí kò ní jáde pé mo ní kò ní jáde pé. torí kò ti mọ nǹkan tó ń ṣe. I was expecting pé ó kàn máa wá sí DM mi wá sọ pé kí n jọ kí n má jáde but mo wá feel pé she thought I never had any evidences because tó bá ṣe send voice note tí n bá tètè respond I lọ delete for everyone tó bá ti send message tí n bá tètè down I ti lọ delete for everyone so èmi náà mi ò wá níṣẹ́ ní time yẹn 247 ni mo máa ń wo message bá ti rí message ẹ̀ báyìí mo ti sáré transfer tí bá ti rí message ẹ̀ báyìí mo wá sáré mo gba bẹ́ẹ̀ fóònù yẹn lọ́wọ́ pa mi pé fóònù yẹn jẹ́ kó wà lọ́wọ́ mi highest sound mo fi sí tí message bá ti wọlé báyìí tó bá ti mo ṣàn so that we have evidences so she thought mi ò ní kankan ó dẹ̀ fi pé mi ò ní jáde so ngbà tí mo wá tí wọ́n bẹ̀rẹ̀ show yẹn tí mo gbọ́ voice ẹ̀ ó join show yẹn. ayẹ́nà so before
ọjọ́ before ọjọ́ yẹn mo béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mo ní Luciana, are you sure pé ọ̀rẹ́ ò tí lọ psychiatric o? Are you sure she's mentally stable? Ẹ mọ̀ kéèyàn lè mọ kí n lè mọ bí tí mo ti lè bẹ̀rẹ̀ kéèsì yẹn bóyá kí n kú má sọ̀rọ̀ kí n gbà pé bóyá ó sick. Mo ní are you sure she's not under the influence of drugs àbí kíní kan? Ó ní no. Mo wá ní okay. Mo ní èmi fi pé kò ní jáde nígbà tó kọ̀ bẹ̀rẹ̀ show tí mo gbọ́ voice tí ọkàn single mother sọ pé ọkàn single mother náà tó bá gbọ́ kíní yìí mi ò kí ń wo show wọn. Mo sọ fún wọn mo ní láti call àwọn èèyàn pé jọ̀ọ́ ṣé page blogger yẹn ṣé mo lè lọ síbẹ̀. Mo ní àwọn cut tí mo máa ń gbọ́ pé ó brutal o cut bọ̀dá yẹn ń búyàn o mo ní wọ́n bọ̀dá yẹn ṣe pé gan pé mi ò ní gbà ara mi ò gbà. ó máa ń pẹ́ jù sí àwọn ọkọ̀ tó bá mo ní ara mi ò máa gbà irin wọn ní ẹnìkan wá sọ fún mi pé kí n má lo wo àwọn cut yẹn pé tó bá gbẹ́jọ́ wá pé ó máa ń fi ọgbọ́n wọ́n máa ń calm down wá nǹkan tó prompt mi pé kò jẹ́ kí n lọ síbẹ̀ mo dẹ̀ sọ fún wọn. So bọ̀dá yẹn wà calm ìyẹn bọ̀dá Kimi wà calm lọ́jọ́ yẹn. Ìyàwó ṣàlàyé ara ẹ̀ ìyàwó ṣà gaslight mi manipulate pé ṣèyí Prophetess wà ń bẹ jẹ́ Prophetess sọ̀rọ̀. like o sọ nǹkan tó ṣẹlẹ̀. ó kàn sọ pé mo dalé òun pé mo gbọ́kọ ni so she was thinking bóun ṣe delete gbogbo conversation yẹn mi ò ní kọ̀kan. Ọlọ́run mo dúpẹ́ o ìbá jẹ́ pé mi ò ní evidence yẹn má ti kó lórí social media mọ̀ ilé ayé ti súyàn Ọlọ́run bó wá bó ṣe bó ṣàjókòó mo ṣàwọn because mi ò ṣó ojú mi bó ṣe ń sọ fún àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé kò lè ìyàwó yẹn ò lè sọ ẹni tí ẹ understand pé kinní kan so nígbà tí mò ń gbẹnu lọ́rọ̀ kò cut mi voice note kọ́ mo fi kọ́kọ́ bẹ̀rẹ̀ mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ṣàlàyé pé ó wá sọ́dọ̀ mi ó ṣe báyìí mo rí pé woman yóò cut mi ìbínú kọ̀ sẹ́ẹ̀tì ni pé èèyàn ti sọ pé ká gbé nǹkan sí gbangba mo wá bẹ̀rẹ̀ sí play àwọn voice note ẹ̀ ibẹ̀ wá ló bẹ̀rẹ̀ sí sunkún. wọ́n sunkún lórí live. tó máa kàn lọ sí blog olófòfò blog wọ́n máa rí she was not crying kí ló dé mo ṣáà wọ́n wá ń wò omi ń bọ́ lójú àwọn ìyẹn ò mọ̀ pé omi ń bọ́ lójú mi bí mo ṣe ń ṣe àlàyé kinní yẹn because I was feeling for her. Are you for real? ṣàmọ́ wíṣọ mo yẹn feel fún pé Ọlọ́run ló dìdí fẹ́ tú àṣírí ẹ̀. Kò farabalẹ̀. I was feeling for her pé o tẹ́ ní gbangba o tẹ́ nílé ọkọ àwọn tí kò yẹ kó mọ àṣírí yẹn gan wọ́n á mọ̀ because nínú àwọn over 2,000 tó wo kinní yẹn ó máa ní àwọn family ọkọ ẹ̀ tó máa dá voice ẹ̀ mọ̀ torí kò ṣó ojú ẹ̀. wọ́n ti ti ṣí ẹ̀ fún you understand so bó ṣáà ó wá ń sunkún pé kó máa bá wọn bẹ̀rẹ̀ pé ìgbà tóun bí mi pé kí ni solution tí mi ò dáhùn lóhùn ló ṣe believe bẹ́ẹ̀ so mo wá ní now you are deadly ó wá wò pé kó bá yé tèmi jẹ́ pé ṣèbí tí mi bá bẹ́ẹ̀ wá solution ó máa ṣe nǹkan tí ò dá sí mi wọ́n wá béèrè lọ́wọ́ ọ̀rẹ́ pé ṣùgbọ́n kan tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ wa bẹ̀rẹ̀ sí sọ pé she was not begging pé kò sọ fún òun. kò sọ fún ọ̀rẹ́ títí tó fi jọjọ láìpẹ́. kò sọ kan tó ṣẹlẹ̀ fún ó kàn sọ pé mo gbọ́kàn òun èmi náà ò dẹ̀ sọ fún ọ̀rẹ́ ṣé sà ikọ́ bẹ́ẹ̀ yẹn ò ṣe sọ. ṣé tí èèyàn bá lọ sọ́dọ̀ dókítà tí dókítà bá mọ̀ pé ẹnìyẹn ní cancer tó ọ̀rẹ́ ẹ̀ bá wọlé tó bá sọ pé what's the report ṣé dókítà tó bá mọṣẹ́ ẹ̀ níṣẹ́ ṣó máa sọ fún tí ì ṣe quack kò lè sọ. okay so you can now come to me kó o sọ fún mi pé kí n má sọ fọ́kọ ẹ̀ gan aunty daddy mi ní sọ̀rọ̀ yes that's part of our work so mi ò lè sọ èmi náà ò lè sọ fún ọ̀rẹ́ pé mo wò pé àṣírí tó sọ fún ọ̀rẹ́ ò fẹ́ yẹ kó mọ̀ ni ó ní voice note kan tí mo ṣe mo bèè lọ́wọ́ rẹ̀ are you really close ṣé kò sí nǹkan tí kò lè sọ fún ẹ ó ní wọ́n close mo ní then tún fún ní time mo ní bí ọkọ ẹ̀ tó sì lè bọ́ta yẹn bí woman yẹn bí mo ní bí ó sì ń wọ́ náà láti fi mo ní just calm down bó ṣe ẹ̀mí feel pé kíní yìí àṣírí àárín wa náà láti máa settle ẹ̀ so gbà tó dé ṣe tó bẹ̀rẹ̀ sí ń ké tó bẹ̀rẹ̀ sí ń sunkún tó bẹ̀rẹ̀ sí ń ṣe tọ̀hún tó bẹ̀rẹ̀ sí ń ṣe ìwọ́n ni àwọn ìwà ni wọ́n wá bẹ̀rẹ̀ sí dalẹ́bi pé Prophetess ó wá sọ wọ́n wá bí pé ṣé nǹkan tí wòlíì sọ fún ọ ní lóòótọ́ òun ò mọ̀ pé wọ́n lè sọ ìran dé level yẹn rí láyé ó ní olófà tó ó ní ọkọ òun ló sọ pé kóun sọ pé òun ò sí ń bẹ̀ ó ní so òun wá fi pé kí ni mo fẹ́ sọ ọjà yẹn kò yé e kò mọ̀ pé nǹkan tó mí nìyẹn so òun fi pé kò sí pé ẹ mọ̀ kò sí nǹkan tí mo fẹ́ sọ tí kò yẹ kọ́kọ́ ń gbọ́ so ó ní òun ò mọ̀ ó ní sọ̀gbà tí mo wá sọ yẹn ó wá fi pé ẹ̀mí mímọ́ tó lè tó àṣírí ìyẹn kó tún lè sọ fún mi pọ́kọ́ tó wà ń bẹ̀ mo wá wò pé mo ní kó má blame ẹ̀ ọkàn ẹ̀ ti pòrú táìmù yẹn ìrònú thinking ẹ̀ ò pé mọ́
So she was just thinking a lot of emo. So àwọn èèyàn sọ pé yẹn kí n jẹ́ kó gbé picture woman sí okay mi ò ní picture tó WhatsApp kò lo kíní logo kan ló lò mo ní so kò lo picture mo ní window gan mi ò ní fẹ́ mo ní picture tèmi tẹ gbé sókè ẹgbẹ́ sókè síbẹ̀ but kí sábà tó wá gbé picture ẹ̀ sókè ẹ̀ ti yẹ̀yẹ́ ẹ̀ tán so àwọn kan wá sọ pé content ni kí ló ti Prophetess máa bẹ̀bẹ̀ pé kó má gbé picture ẹ̀ sókè mo wá ní kó tẹ́ bá sọ pé Jésù wà compassionate ṣe bẹ́ẹ̀ èèyàn máa ń rí wòlíì bíi Jésù kí ló dé tí mi ò wá lè kúkú fi ara gba gbogbo ẹ̀ fún un since tó ti wà remorseful so even though ìgbà tẹ́ sọ pé ẹ fẹ́ ṣe interview I was so happy o reason ni wípé mo lọ sí mall ní ring road nìbàdàn bíbáyìí làwọn kan sọ pé kọ́mọ Prophetess tó gbọ́kọ̀ kí ni mo fẹ́ ṣe mo ra ṣe Ọlọ́run sọ pé mọ́tò tí mo gbé lọ́jọ́ yẹn wà tinted mo wá tún wọ̀ pé mo wá padà kí ló dé jẹ́ lọ bá wọn mo wá lọ mú wọn lọ sí orí blog ibi tán ti lè rí story yẹn dáadáa wọ́n lọ fi hàn wọ́n mo wá ní kó wò ó báyìí pé ṣe lẹ́kọ̀ọ́ gbọ́ àlọ́ gbọ́ àbọ̀ mi ò gbọ́kọ lọ́kọ mi ò jọ mi ò ṣe irú ẹ̀rí kí lè fẹ́ gbọ́kọ mo ní Hausa gan tún lọ́kọ èèyàn tẹ́tẹ́ ń sọ yìí mo ní bí Hausa ni bí Igbo because the way he was talking pidgin ló ń sọ mo ní no àwọn lédi wọn ní báwọn ò dẹ̀ mọ́ ni so but mélòó ni mo fẹ́ ṣàlàyé fún mélòó ni mo fẹ́ máa ṣàlàyé fún pé àwọn blog mi wọ́n gbé ìbẹ̀rẹ̀ even though ọkọ àwọn sígbọ́n sọ pé Prophetess ó ní mo wà ní Twitter o mo wà ní Instagram yes he said it to me ó ní kí n lọ kọ disclaimer ó ní mo wà ní Twitter mo wà ní Instagram mo rí ní Facebook náà gbogbo each time tí bá ti stumble on it náà lómi máa ń bọ́ lójú mi pé omi tó ń bọ́ lójú mi ni pé ìbàjẹ́ pé mi ò ní evidence ọmọ Nàìjíríà wọ́n ti já ẹ̀mí mi. And social media nǹkan tí ó kọ́kọ́ ṣe tí wọ́n sọ ń pa òun ló máa trend ju ọjọ́ tí many people were saying that it's content money content. What kind of content is that? This is something you can kò sí bí mo ṣe explain ara mi báyìí kò àwọn kan ti gbọ́ bẹ́ẹ̀ni stigma gbọkọgbọkọ yẹn ti wà lọ́kàn àwọn kan until ìgbà tó bá tún réyàn wá sọ fún wọn pé bí story yẹn ṣe rí lélẹ̀ so but I did not do it I only did ọlọ́mọ jẹ́ kí iṣẹ́ tí orí wa kó tún kó bá wa àmì o bó tún mú prayer point jáde níbẹ̀ àmì o ohun tí mo wá gbáyé ṣe ò ní kọjú ìjà sí mi àmì o àní ṣiṣẹ́ o ògo tí mo gbé lọ́wọ́ ohun tí mo mọ̀ ń ṣe ló fẹ́ fi kọjú ìjà sí. And I pick something from what you just said now. Okay. A lot of people that are in this kind of things. Okay. Ó dá kí brain èèyàn kó máa wá activate. School is not a scam o. àwọn ọmọ wa pé school is a scam it's a lie even though people were saying ìgbé Prophetess olóyìnbó ló sọ mí ní orí kìdíkẹ́ school is not a scam because for the fact that she mentioned I will drag you èmi tí wọ́n tó ń bẹ̀ pé kì í ṣe wé the law ṣé èmi tí wisdom mi tó forget prophet ọ̀tọ̀ ní Prophetess ọ̀tọ̀ dẹ̀ ní kó mọ̀ nǹkan tó ń lọ nínú ayé. Bẹ́ẹ̀ni. I understand life so she mentioned I will drag you money okay truth or fake let me keep my evidences. èèyàn ti sọ fún mi pé I will drag you. in case o tí o bá wá drag me in the next 10 years o in the next 15 years o but kíní yẹn o mo máa keep ẹ̀rín ni o. that's some of the time ẹlòmíì nǹkan tó bá máa jẹ báyìí lòun ṣáà máa ń. jẹ́ kí ni sí omi tó bá máa mu kò ní ṣàn kọjá ẹ̀. omi tó bá máa mu kò ní ṣàn kọjá ẹ̀. at times Olúwa lè lò ẹ́ fún èèyàn kó má mọ oore fún ẹ kó o dẹ̀ má ṣoore fún yàn rárá kó dẹ̀ sọ pé èèyàn kan accuse mi lórí TikTok náà ní Prophetess Grace ti lo ṣẹ́ wá sórí TikTok kí ló ṣẹlẹ̀ àwọn èèyàn kan ọjọ́ àwọn èèyàn sọ pé lóòótọ́ lọ́jọ́ yẹn ẹ mọ̀ nígbà míì tí wòlíì tí o bá gbọ́ṣẹ́ létí àbí bí wọ́n fún ẹ níṣẹ́ kan bí aládìí ẹ pé iṣẹ́ yìí bí àwọn òṣìṣẹ́ báyìí tó bá lò èmi máa ń fẹ́ kí n kọ́kọ́ test ẹ̀ wò. náà kí n test ẹ̀ kí n mọ̀ ok iṣẹ́ yìí ṣiṣẹ́ lóòótọ́ iṣẹ́ yìí ṣe so ọjọ́ yẹn ẹni wọ́n àwọn kan Prophetess àwọn fẹ́ fún yín lówó irun 50,000 kìdí kò bó ṣe online. Wow. I was doing my live program gan ṣé mo ti gbàdúrà fún wọn ọjọ́ yẹn ṣé mo gbàdúrà fáwọn yẹn I did not pray for them me ti pray fún wọn but they were just PG oya PG they are blessing you. Yes afẹ́ fún yín oya even though woman kan sọ pé Prophetess ṣe yín ni mo ní ọ ẹ̀fún lẹ́jọ́ ó dẹ̀ fún mi lọ́nà èké kìíní kan 50k mo fẹ́ sí mo parí live program lọ́yẹ̀ mo ní okay but I did not pray for them so ẹlòmíì ò lè gbàdúrà fún wọn kọ́ máa mọ̀ oore fún ẹ yìí ò sọ pé òun ṣe wòlíì mọ́. ẹlòmíì ò dẹ̀ ó kọ́ lè má ṣe prayer fún gan kó kọ́ lè sọ pé I want to bless you kó dẹ̀ bless ẹ ọkọ̀ má ṣe kókọ̀ fún kan pé ó yá gba kíní ṣàlọ́lù kó dẹ̀ lò kó dẹ̀ rí testimony kó dẹ̀ ṣàánú ẹ kó dẹ̀ ṣe oore ńlá fún ẹ. àmọ́ fẹ́ correct kíní kan àwọn kan máa sọ pé kò yẹ kí wòlíì máa lówó ẹnìkan sọ pé mo ní kọ́mẹ̀ntì kan pé wòlíì yẹn wọ́n wá fóònù ẹ̀
wòlíì white garment mi fún mi ìfẹ́ dárúkọ wọn so wọ́n wá sọ pé ẹnìkan tó bá bá wọn rí fóònù wọn ó dàbí iPhone 14 àbí iPhone 12 ẹnìkan wá comment pé imagine kí wòlíì máa lo iPhone mo wá wò ṣé àwọn people yìí ò kí n understand pé èèyàn kan lè ní ogun kan kí Olúwa dẹ̀ lo wòlíì yẹn fún kó dẹ̀ bí wòlíì yẹn pé kí ló fẹ́ kó dẹ̀ san 500 million sínú àkáǹtì wòlíì yẹn. ó lọ ní ọwọ́ gbàdúrà ẹ̀ gbà lé lórí ni wọ́n fi ọlá lọ ẹ̀ wọ́n á ti ọlá sí ẹ wọ́n á mí ọlá sí ẹ yes if you want to be successful in your iṣẹ́ èmi wòlíì mo gbọ́dọ̀ successful náà. ṣé dandan wọ́n ní pé kò yẹ kí wòlíì máa lówó rẹ̀ kí wòlíì máa go jet kò yẹ kí wòlíì máa ṣe wọn ni if wọ́n ní it's our father's business wọ́n ní iṣẹ́ kí ni òyìnbó iṣẹ́ work kọ́ ni. Yes. Iṣẹ́ work. Yes. Wòlíì ṣiṣẹ́ kọ́ ni iṣẹ́ kọ́ ni. Bẹ́ẹ̀ni. Wọ́n á ní ẹ lọ wá ṣe iṣẹ́ kọ́ mò ń ṣe. Ibi a ti ń ṣe la ti ń jẹ náà. Iṣẹ́ kọ́ mò ń ṣe. So tí n bá gbà tó gúnjà tí tó lu wá lò mí tí mo kọ̀ gbàdúrà fún pé ó yá ẹ máa lọ wá fún yín níṣẹ́ yẹn máa wọ̀ ọ́. Tó wá sọ fún mi pé Prophetess náà bá dẹ̀ fún mi iṣẹ́ yẹn every month màá dẹ̀ máa fún 100k tó wá fún mi ṣé mo lọ ẹnìyẹn lọ́wọ́ gbà. No. Bóyá kó wá jẹ́ àwọn 10 bẹ́ẹ̀ lọ́lọ́run lò mí fún. Every month kí n máa gbọ́ 1 million ṣé màá rún pàṣáyé mi àbàjẹ́. I understand ṣé mi ò ní lè ṣe náà bí ìwọ náà tó ń ṣe so I want people to understand that pé ìwọ ló wà successful nínú iṣẹ́ tó ń ṣe wòlíì ò lọ yín lọ́wọ́ gbà àdúrà wòlíì gbà lẹ́nu ẹlòmíì gan lè wò mí báyìí kókò like ẹ pé bóyá mo kò like woman ó wà bold kókò Prophetess mọ́tò rẹ fẹ́ gan kó dẹ̀ fún mi ìlọ lọ́wọ́ gbà àánú dẹ̀ tún yàtọ̀ síra. Èmi Grace my glory shines in the dark. Chai. Yes o ti ẹ̀yin kan ṣe shine nínú dark ni shine nínú dark ni so you understand my point tèmi ni pé ohun tó bá ṣe jẹ́ ó dá ẹ lójú mọ̀ nǹkan tó ń ṣe má sàsọ́tún má sàsọ́sì but for everybody mi ṣe gbọ́kọ̀gbọ́kọ̀ mi gbọ́kọ̀ anybody láyé mi o woman yẹn ó ti bẹ̀bẹ̀ ó ti apologize ó fẹ́ ṣe fídíò gan mo pé káwọn èèyàn mọ̀ wá pé bóyá mo put ẹ̀ on láti tún wá ṣe fídíò pé kíní kan ọ̀kan pé bóyá mo lọ torment ẹni ẹlẹ́ni pé mo ní kò matter ọ̀rẹ́ yẹn ti bẹ̀bẹ̀ ó ti send different voice note though mi ò respond sí voice note tó I did not respond to after that day mo voice note tó send mi ò respond sí ẹyọ kan but mo ti dáríjì ìyàwó yẹn náà try láti sọ pé kí ni solution kíni kan kíni mi ò respond sí àwọn blogger kan wá sanwó fún wọn wípé kan sọ pé ṣé content lè ṣe kí mo ní content wo mo ní nínú mi ò dá lóhùn mo kàn ń sọ nínú ọkàn pé ìwọ ni o mọ nǹkan tó fẹ́ ṣe kí ni solution mi ò dá lóhùn mọ́ but to every individual tó bá ti rí story yẹn the reason why I'm saying to you all ni pé jẹ́ ká máa wádìí òótọ́ dáadáa káwọn wòlíì náà dẹ̀ máa keep evidences yín don't trust people má trust èèyàn don't make video calls fún anybody tó bá attend sí má ṣe video call bá fẹ́ ṣe video call pẹ̀lú ẹ̀ máa switch camera sẹ́yìn mi ilẹ̀ times ló máa rí olórí mi I don't do video call because before you know it mọ̀kàn tó pé you go explain tired. You go explain. So, be discreet. Know what you are doing. Mọ̀kàn tó ń ṣe. Tó bá fi ọlá lọ ẹ gbà. Tó bá fi lọ ẹ má wà lágídí. Ẹni tó lọ́n bá wọn ẹ̀ sí jẹ́ṣẹ́. Àìmọye wòlíì tó ríran bí iná. Ayé wọn ò kó lójú kan. Kò sí àánú lórí wọn. Àmọye wòlíì tó ríran bí iná. Tó ríran òótọ́. Tó ní power gidi ni. Tó bá dọ́dọ̀ wọn bá gbọ́ wọlé ẹ lórí wọn pọ̀ lórí òkè wọ́n sì wà. Ṣùgbọ́n láìfù wọn kúrò ní ojú kan kì í ṣe pé wọn ò fẹ́ ọlá tán bá ti ọlá lù wọ́n lọ gbé owó fún wọn kún wọn ní dá padà fún ẹ wàánù yẹn ò sí lé wọn lórí so kì í ṣe bó ṣe mọ̀ ń ṣe sí kì í ṣe kíní kan ká má ṣe competition ká má sáré eléré ká má ṣe ẹlòmíì tó bá mú ẹ débi táwọn nǹkan ti là tó bá mú ẹ débẹ̀ wá sá padà wá ní ò ṣe mọ́ so let us just be careful mo dúpẹ́ pé Ọlọ́run vindicate mi lórí àwọn blogs yẹn but now fún èèyàn tó bá tú I have explained myself mo dẹ̀ ti tired láti máa explain ara mi. Thank you for coming out. Thank you for coming out. Thank you. Thank you for coming. For everyone watching now, I think ẹ ti gbọ́ òtítọ́ ọ̀rọ̀ cause people and you see this social media bad news you want it a trend. Yes, to good news, look. Bad news, man. Please, your name once again. My name is Prophetess Elizabeth Grace of the Covenant and Grace Ministries. Orí ibi tí wọ́n ti drag mi nìyẹn o lórí TikTok. Covenant and Grace Ministries. Tẹ́ bá ti rí face mi báyìí, ẹ jọ̀ọ́. Kẹ́ máa sọ fún everybody pé woman yẹn kò ṣe o gentle woman ni o. Ṣé ti gbọ́ tọ́ báyìí? Ẹ jọ̀ọ́, ṣe gbọ́. Thank you. Ṣé mo pa kí n fún yín lófo? So thank you, and thank you for the good advice. Thank you you are a blessing to this generation. Yeah.
And very you too. blessing to this generation. You too. Thank you, ma. Thank you, sir. Thank you. Bless The you. Lord will continue to bless your ministry, Amen. bless the Amen. work of your hand. Amen. Ẹ ṣé gan. Thank you. Then client tí tó tún máa kó yín sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ wọn ò ní wá o. Àmì. I don't even call it clients. I call it disciples. Disciples, wow. Disciples. Tó bá máa kó wa síta gbogbo ọjọ́ mẹ́jọ lọ́run ní wọn wá solution ní kókó wa síta. The testimony ní kókó wa síta. Testimonies, yes. Testimony ní kókó wa síta. And àwọn tó bá dẹ̀ rí testimony wọn lè bọ́ta. Some bloggers came to test my spirit after the saga, yes. They came after the consultation. Not sure sọ pé prophetess ó yọ yìí o. Ó yẹ ìbọ̀tà à ń sìnkẹ́ lọ sọ fáwọn èèyàn pé nǹkan tí mo sọ fún yín kàn fún wọn náà wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn tún wá. Understand? So had it been it is wrong something, you are ready to drag me. But because nǹkan tẹ́ ẹ wá Ọlọ́run disappoint yín, àmọ́ wá sọ fún pé ṣé tẹ́ ẹ mọ̀ pé tẹ́ bá wá drag mi, tẹ́ bá wá test spirit mi, mo lè má rí kankan. It's possible, sir. Definitely. Because mind tó bá wá now, ó yàtọ̀. I mean, no see anything. Èwo ń tèmi bí bá sọ nǹkan fún ẹ, má sọ pé àdádì mo rí pé nǹkan báyìí, tó bá sọ pé kò rí bẹ́ẹ̀, kó ló kàn mí sáà ìbéhùn tí mo rí ni mo sọ. I will not defend anything. Ṣùgbọ́n mo ti stop tẹ́lẹ̀ tí inú bá bí mi, màá sọ pé Olúwa fi àmì hàn. Olúwa fi àmì hàn. So ọjọ́ tí mo sọ pé Olúwa fi àmì hàn, that was March 3rd, 2024. Orí life mo wá sọ fẹ́ ní ẹ̀ pé àmọ́ accident wájú ẹ̀. Wọ́n ní wípé mọ́mí òun pé wọ́n ṣe ẹlẹ́mìí gòkè ní church wọn pé wọ́n ti sọ pé kí wọ́n cancel wípé kán ṣe ìràpadà fóun pé ikú kó ti lọ pé kò sí kankan. Ó ń bá mi argue inú máa ń bí mi. Ìpè ṣé máa ìwà ṣé àwọn èèyàn comment pé you don't know PEG. Ẹ̀yin dẹ̀ rí nǹkan tẹ́ confirm pé. Àwọn èèyàn CCTV náà máa ń pè mí lórí TikTok, you understand? Àwọn èèyàn sọ pé CCTV is talking to you. Inú bí mi gan mo wá ní Olúwa fà mí o. What am I shit? Messages, pictures ní orí WhatsApp sí l'accident. Mọ́tò ọ̀rẹ́ ẹ̀ ló gbé. Ìṣọ́ tí bọ̀dá yẹn bá máa gbádùn, ó máa gbádùn o ṣùgbọ́n kò lè ẹ̀mọ̀. Kò lè balance dáadáa. Ó gbé ọmọ ẹ̀ lọ school, àwọn ọmọ ẹ̀ mẹ́tọ̀ gbé, àwọn ọmọ ẹ̀ ó stop, àwọn ọmọ kọ́kọ́ ṣe àwọn ọmọ pé wọ́n já wọn tán. Ìyá ẹ̀ ló wá bá mi sọ̀rọ̀ pé kíní mi ìfẹ́ dárúkọ ẹ̀ pé aláìgbọ́ràn ni pé ṣe bí nígbà tó bá rí nǹkan báyìí ìyẹn ò sọ pé àwọn agbára yẹn ti lọ stop wọn bí wọ́n tuntun lọ kó náà mo ò bá ti ìyá yẹn ní kò bá tiẹ̀ sọ fún òun ò bá connect pẹ̀lú pé kí ni ká ṣe ìbádùúrà ni ká gbà. You understand me? So tẹ́lẹ̀ mà ní Olúwa fà mí o but now mi kì í sọ bẹ́ẹ̀ mọ́. You understand? Mo sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ ṣé. Thank you. Then I don't know if you probably can dish out your office line. Yeah, even though we have a program coming up, Definitely. We have a program coming up on Sunday, this Sunday. Okay. Ignite with PG ní Ring Road ní Dominion Hall. But if anybody tó bá fẹ́ wá, or maybe you want to know about the program, my TikTok handle is Covenant and Grace Ministries. Okay. Covenant and Grace Ministries. Then we have Prophetess Grace Backup. Account méjì ni. Okay. So wọ́n máa rí info ńbẹ̀. Then our office address ó wà ńbẹ̀ náà is ó wà ní Tipa Garage ló wà. Kò jìnnà Tipa Garage. Your office? Yes. Tipa Garage? Yes, ní Dalute. Tipa Garage, second filling station. Glory Inter ó wà lọ́pọ̀sìtì The Royal Complex. Ibẹ̀ ni office mi. Then phone number ṣọ́ ní kí n pe phone number. Yes. You phone number is 081-35-94-1440. Fẹ́yàn tó bá need consultation, marital consultation, spiritual consultation, kọ́mọ kékeré má wá o. Má wá bí mi pé ṣé ìyàwó ẹ̀ ló lọ́mọ, ṣọ́mọ ẹ̀ ló ṣé ọkọ ẹ̀ ló lọ́mọ o. Let us be serious with our lives. Lọ ṣe DNA. Yeah, 081-35-94-1440. That is not my direct line. Okay. The consultation line. You understand? Okay. So that's since you have the number. Program here, call ẹ̀yin gan máa wá now. Sure. Can Thank you. gist us what the program's all about? The program is about life. Okay. Our life, your life. Bí life ẹ bá ṣe ká ẹ lára sí. You understand? The program is about igniting your fire, your glory, your vision, your purpose. Láti jẹ́ èèyàn, glory reloaded, destiny minders.
glory, in short, glory minders. So it's the last one we did. It was for a set of number of people. Okay. If you I want to Okay. join group yẹn mo kàn yọ àwọn ilé tó bá serious. Okay. Because I want kò ní jẹ́ kó dáa pé mo lọ program PG láti be 4 years ago mi with testimony. Disaster ni. Why will you be in a church for 4 years and the church did not change? If your church did not change, you change your church now. So the program is about prayer, word, prophecy, and all. Okay. Solution ni koko. It's just a 2 hours program. Wow. Yes, just 4 to 6. What was the venue again? The Ring Road, Dominion Hall. Dominion Hall, Ring Road, MQ Abiola. Tó bá ti ní number yẹn 081 mi ò máa pè 081 3594 1440. If you want to attend or you want consultation, number yẹn náà ni. You want to come to our office, you want to come to the program, you want to talk to me one-on-one, you want to you book your consultation on this number 081 3594 1440. Program here is a powerful program. Olúwa ló pàṣẹ wípé ká bẹ̀rẹ̀ sí ṣe tipẹ́tipẹ́ mo ti sọ pé PG wọ́n ní kí n bẹ̀rẹ̀ mo gbọ́dọ̀ gbọ́ go ahead because mo fẹ́ mi máa like testimony. Kò dá kéèyàn máa báyàn rìn kéèyàn máa rí testimony kí wá ni my life is èmi tèmi life mi ń fò. Tó bá súnmọ́ mi life ẹ gbọ́dọ̀ fò tí life ò bá fò máa já ìjùlẹ̀ o. 100. I mean, I love vision, I love glory, I love everything. So tábàjọ ń ṣe prayer papọ̀ kì ó sákọ tí n bá bọ́ṣọ tí n bá bọ́ bàtà kí gbogbo wa ká ti lè ṣe ògo ni. So the program is just 2 hours akínkọjá time. Wow. And gbólórin ìbọn ẹ̀bùn ọlámi sings tó kọ mo dúpẹ́ tèmi o tó o bá ṣe léyìí ta ló lè ẹ̀wọ̀n ni orin olóhùn tó ń bọ̀ this time. So we enjoy ourselves in God's presence. Let's party with God, with Christ. Is it that anybody that is coming have to call first? No, so that they get flyers and address properly. Okay. Or they can check it on your page. Yes, and to buy more Dominion Hall, Ring Road. Yes, after the opposite Shama Events Hall ni. Tọ́ba chat dé Ring Road by Dominion Hall. Wọ́n lè tẹ̀ sí Google Map. Ó wà ní Google Map Dominion Hall. Or kan chat number yẹn. Wọ́n máa send flyers sí wọn. Or kan pe number yẹn pé àwọn ń bọ̀ àwọn ọmọ kan describe fún wọn. So they know. Sunday yìí ni this Sunday tá máa wọ̀ yìí ni. Sunday on 19 yìí. Okay. Sunday yìí. 19, okay. Yeah. Thank you. 4 p.m. Neo. 4 p.m. Thank you. Thank you so much. Thank you. So thank you so much. Till next time we meet again, I'm still your own bro, Stephen Adekunle. And please don't fight and make sure you get your voters card. I love you.